Ẹ káàbọ̀ sí ìròyìn àṣà Yorùbá TV níbi tí a ti ń sọ àwọn ìròyìn tó jẹ́ ojúlówó. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ìkànnì yìí, a ò ní bá yín sọ àwọn ìròyìn tí kò kìí ṣe òtítọ́, àwọn ohun tó ń lọ ní orílẹ̀-èdè wa tí a lè fi kọ́gbọ́n àti oríṣiríṣi àṣírí ló wà nínú fídíò yìí. Ẹ bá mi like, comment, share, subscribe. Ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Àfàìbá wọn jà, wọ́n ń bínú. Àwa obìnrin Yorùbá sẹ́nikẹ́ni. Abẹ́ní, àfàìbá wọn jà, wọ́n ń bínú. Àwa ò gbèrò ọ̀tẹ̀ sẹ́nikẹ́ni. Wọ́n ti wọ ìlú Ìlọrin. Wọ́n ti wọ ìlú Ìlọrin. Gbogbo èyí tẹ́ ń sọ wípé olóyè ò wá gba permission lọ́wọ́ ṣéwù àbí emir, mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ni wípé àwọn báńdíìtì tí wọ́n wọ ìlú Ìlọrin àbáwọn tẹ́rọ́rìsì tán pé wọ́n báńdíìtì tí wọ́n wọ ìlú Ìlọrin, ẹ jọ̀ọ́ ṣé wọ́n gba permission? Mo kàn ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, torí àáfàá sọ̀rọ̀ òjò kù, ó lọ́lọ́run ṣe rí hun. Ẹlẹ́ẹ̀fẹ́ Sunday Igboho mọ́ ní Kwara State, àwa ti ẹ̀fẹ́ nílùú gómìnà náà, ẹ lè má fẹ́ ní Ìlọrin, ṣùgbọ́n nílé gómìnà ìrẹ́pọ̀n has come to stay. Ayé ìgbà tẹ́ ń dí àwọn bàbá wa lórí mọ́lẹ̀, ayé ìgbà yẹn ti kọjá. Náà wọ́n ti wá wọ ìlú Ìlọrin sí obìnrin ẹyọ kan, wọ́n kó ọmọ ẹ̀ mẹ́ta. Mo ní kí wọ́n á béèrè lọ́wọ́ yín ní o, nígbà tí wọ́n wọ ìlú Ìlọrin tó ń bọ̀, tí wọ́n kọ lẹ́tà, wọ́n gba permission lọ́wọ́ ṣéwù emir, wọ́n gba permission lọ́wọ́ wọn. Ẹni pé àfàìbá wọn jà, wọ́n ń bínú. Abẹ́ní, èmi ò gbèrò ìkà sẹ́nikẹ́ni. Wọ́n sọ mí dọ̀tá yín. Ọbúṣìlámù ni, ọbúṣìlámù ni, ọbúṣìlámù, wọ ọmọbìnrin yẹ òṣì bẹ̀rẹ̀ Ọlọ́run, ọbúṣìlámù, ọbúṣìlámù. Ìyá tí wọ́n kọ́ àwọn ọmọ ẹ̀ lọ nísìn, ó ń lò jáàbù o. Bàbá tí wọ́n kọ́ àwọn ọmọ tiẹ̀ lọ, ó ń kírun o. Torí ẹ máa rápa ìrun lára bàbá yẹn. Mo ní kí wọ́n á bí yín ni o, kí kàn wọ́n á béèrè lọ́wọ́ yín wípé sáwọn boko àwọn fámìlì yìí tó kàn fámìlì yìí ni wọ́n, ṣé wọ́n gba permission lọ́wọ́ yín kán tó kó àwọn ọmọ tí wọ́n kó nílọrin? Wọ́n lọ́mọ kan fẹ́ ṣe exam, final exam, bí university àbí poli ló wà, kó lọ fi serve. Wọ́n ti gbóhùn náà lọ. Ojú ìyá ni wọ́n ń lu ọmọ nílùkulù tí ìyá ò lè sọ̀rọ̀. Ọmú ìyá sẹ̀, ó fi super glue ó fi dí omi yẹn. Ikú tó ń pa ọmọ tí ìyá ò gbọdọ̀ gbin, ikú tó ń pa ọmọ tí bàbá ò gbọdọ̀ sọ̀rọ̀. Wọ́n wọlé sí ìlú Ìlọrin láago 11 alẹ́, wọ́n kó gbogbo àwọn ọmọ lọ. Gbogbo ẹ̀yin òfò Ìlọrin, bólẹ̀ wà nísìnyí. Gbogbo ẹ̀yin ìyá, mo ní fídíò many of yẹn ìyá yẹn, mo ní fídíò yín lọ́wọ́ o. Tó wá ń gbé fídíò sí lẹ́nu, èyí tó bú mi, èyí tó ṣépè. Ẹ fẹ́ gbọ́? Ọlọ́mọ pé mi ò bínú sí yín, torí tí n bá bínú sí yín ó máa wọ́ọ̀sì. Ọlọ́mọ pé mi ò bínú sí yín, ló ṣe ń fi irú ọjọ́ èní ló ṣe ń wá sáyé. Wọ́n wọlé, wọ́n kó àwọn ọmọ lọ. Má ṣe. Yorùbá, wọ́n kàn fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ni. Wọ́n kàn fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ ni. Mo ń pariwo ń gba ẹ̀, obìnrin kan ọbúṣìlámù, ọmọbìnrin yìí ọ̀ṣìbẹ̀rẹ̀ Ọlọ́run, ọwọ́ ná. Tẹ́mi nìkan ni máa wà nínú náà ni. À ń kó at least máa rí èèyàn méjì mẹ́ta tí máa mọ̀. Ẹjọ́ máa chat. Máa dògbò tí máa lọ, máa gbé laptop dání, desktop, máa gbé laptop dání, fóònù dání. Máa ra mígábà púpọ̀ sórí ẹ̀. Àmìlẹ̀tà sí gbogbo àwọn tó ń ṣe fóònù yìí náà, wọ́n ìṣáà kírun. Gbogbo àwọn tó ń ṣe kí ló wípé
tó ń ta data àwọn náà ṣáà kírun ọjọ́ máa wà nínú náà ni a máa supply mi ní data a máa browse a máa chat a máa ṣeré nínú náà a máa dáná a máa sebẹ̀ a máa jẹun. Wọ́n fi ẹ̀sìn tàn yín wọ́n sọ mí di ọ̀tá yín. Ẹni bí fọ́tò mi káàkiri lọ gbogbo ẹ tẹ́ ṣe wèrè tẹ́lẹ̀ ń ṣe wèrè mọ́ wèrè ẹ kàn pariwo nǹkan tẹ́ ní ẹ bá jáwọ́ àwọn kan tẹ́ ní kan máa pa wọ́n dànù lẹ́yọ kọ̀ọ̀kan ni. Àṣẹ Elédùmarè ni kò kí ń ṣe ọ̀rọ̀ èèyàn àṣẹ àwọn orúmọlẹ̀ ni. Ẹ tèmi mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín mo kí yín ṣe dáadáa la bá yín ilé ńkọ́ a kú weekend a kú palẹ̀mọ́ oṣù tuntun oṣù ayọ̀ ló máa jẹ́ o. Thank you so much. Somebody said you are highly appreciated. Thank you mo kí yín ẹ ṣeun tó pélé tí ṣùgbọ́n máa ṣe pápápá wọ́n máa ń ṣe ní pápá. Let's quickly go to olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tó lọ sí Bariga. Ẹ̀yin ará Bariga ẹ níwà o ẹ wo tí wọ́n ṣe fún Àdìsá ní Bariga torí Ọlọ́run tó pé àwọn náà kéré ńlẹ̀ ẹ wo tí wọ́n ṣe fún olóyè ní Bariga. Ẹ̀yin ará Bariga ṣé wà lẹ wù yìí ẹ wá sọ olóyè di aládò ò fẹsẹ̀ kànlẹ̀ ẹgbẹ́ aládò ò fẹsẹ̀ kànlẹ̀ ẹ wá mú olóyè ẹ wá tààrù ẹ bẹ̀rù Ọlọ́run o. Kí ni mo sọ fún yín ẹ̀yin ará Bariga ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ dákun bá mi bèrè lọ́wọ́ wọn kí ló tí ẹ bá mi bèrè lọ́wọ́ wọn ẹ jọ̀ọ́ kí ló tí wọ́n fọn olóyè rù kí ló tí wọ́n ru olóyè sórí. Ẹ má yẹ ká tanra wa mo sọ lórí ṣó tí mo jùlẹ̀ láàárọ̀ yìí mo ní ọ̀rọ̀ Sunday Igboho nílẹ̀ Yorùbá ọjà òyìnbó ni tí ò mọ̀ pé nìkan wà táwọn kan máa sọ pé Sunday Igboho má dé ìlú àwọn o Sunday Igboho má wá sílùú àwọn o tí àwọn ọmọ Yorùbá tán dẹ̀ wà ń bẹ̀ táwọn náà ń dance to that tune. Àwọn kan rí Sunday Igboho kó dàbí pé kí wọ́n kó sínú ẹ̀ fídíò kan wà mí sí bá pé mo lè play ẹ̀ tán bí 8 minutes video ni níbi tí ẹnìkan sọ pé ṣe ẹ fẹ́ wọnú ẹ̀ ni àwọn kan ó ń dúró de pé káwọn olóyè Sunday Igboho báyìí kí àwọn fi ọwọ́ kan etí aṣọ ẹ̀ ẹ mọ bí obìnrin onísun ẹ̀jẹ̀ nínú Bíbélì tó ní tí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ bí mo bá fọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ ara mi yóò yá gágá ara mi yóò yá gágá. The same way tí obìnrin onísun ẹ̀jẹ̀ tó ṣe believe pé tó máa fọwọ́ kan aṣọ etí aṣọ Jésù ìsun ẹ̀jẹ̀ ohun tó ti ṣe fún 40 years kó máa dá. The same way tí àwọn kan ní ìgbàgbọ́ ní Sunday Adéyẹmọ Ìgbòho ṣá pé tí àwọn bá fọwọ́ kan báyìí ẹ má ẹ̀ka tanra wa o àwọn kan ti rí Sunday àwa kan not àwọn kan I'm going to repeat myself mi mọ̀ lọ́dọ̀ tí àwa kan ti rí Sunday Igboho bí òrìṣà. Èmi tí Sunday Igboho pé mo lè fọwọ́ kan lára báyìí kí n dẹ̀ tọrọ nǹkan káwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ṣe fún mi. Yes tí wà lélẹ̀ yà máa pọ́n lé Ànábì ò ṣe tẹ́lẹ̀ yìí fún ìlú ẹ̀ Jésù ò ṣe tó báyìí fún ìlú ẹ̀ tó fi dẹni orí ṣàdá nílùú wọn àti sáà tí wà lélẹ̀ a máa pọ́n lé. Yorùbá wù yìí èyí ní 31st of July 2026 lẹ́ẹ̀kan sí ẹ̀yin tẹ́lẹ̀ mo kí ẹ káàbọ̀ sórí ètò Yorùbá wù ẹ bá wa fi opportunity yẹn ẹ bá mi fi share video ẹ bá mi fi like video kí n fi yẹn polówó ọjà.
accessories ó ṣáná wọlé tẹ gbàrọ̀ gùdù lọ́dà. This is original. wọ́n lù kọlù gbàrọ̀ gùdù òǹdàgígbàgì pọ̀ ń lè jẹ́ ohun ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀. wọ́n kú orí ayélujára tí ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n. ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace níbi ṣe ń trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok. bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ ní message deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ̀yin tí òkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok. lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. bodytalk accessories àṣírí àwọn tó dá quality mọ̀. gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó dé òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ibi ńlá ti lè rí lace lóríṣìí bíi swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austral lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà. bodytalk ó lọ fún àgọ́ o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè. ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí ń bẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní bodytalk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824 bodytalk accessories ìmúra tó ń kán tótó fashion tó gbé fún ẹ tẹ bodytalk bẹ́ẹ̀ lẹ lórí +447 58 7. ẹ̀yin èèyàn mi bá mi kàn sí at bodytalk accessories lórí +4475 8772 8824 +4475 8772 8824. tẹ́ bá kàn sí wọn ẹ fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ẹ fẹ́ ra ẹ̀gbà ọwọ́ ẹ fẹ́ ra ẹ pọ́nmọ́ ilé ẹlẹ́rù lèmi mo láìkì ẹrù gan mo láìkì ẹ̀ṣọ́ o pàǹdà mi gbogbo mi ò kópa agbára tágbàgbọ́n ká má ká ni ṣùgbọ́n mo believe nínú ẹ̀ṣọ́ mo believe nínú ẹrù gan mo láì kéèyàn lu ẹrù kó pe iṣẹ́ káyé mọ̀ pé nǹkan tó pe yìí ó débẹ̀ ṣọ bá mi kàn sí bodytalk accessories ẹ follow wọn lórí Instagram ẹ follow wọn lórí TikTok nọ́mbà wọn nìyẹn pé ẹ̀yin alára tún ta tẹ fẹ́ rà tẹ máa tún ta bodytalk accessories wọ́n wà ń bẹ̀ fún yín. Bàrígà tí bàbá olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìṣá lọ even kábíyèsí ọba Gbọ́láhàn Àkànbí ṣáàdì púpọ̀ lọ́wọ́ mi bádìsá ṣe pọ̀ lọ́wọ́ mi Àkànbí náà pọ̀ lọ́wọ́ mi. wọ́n ní Sunday Ìgbòho bá gbé àpótí chairman wọn ló máa wọlé tó máa wọlé àbí ò ní wọlé mo ń béèrè lọ́wọ́ yín. wọ́n ní èrò tó tẹ̀lé Sunday bàbá rí èrò àwọn gan fọ́. wọ́n ní èrò tó tẹ̀lé Sunday Adéyẹmọ Ìgbòho ìṣá yìí wọ́n tó bá gbé àpótí fún chairman ní Bàrígà yìí wọ́n ló máa wọ ilé tó máa wọlé àbí kò ní wọlé. Àdìsá thank you, God bless you. ó ti wọlé o Àdìsá bò ti ẹ̀ dìbò a máa campaign bíi yes mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ mo ti sọ̀rọ̀ sórí ti orí YouTube mi àwọn ICT polytechnic tí wọ́n kó gọ́vnà Dàpọ̀ Abíọ́dún ilẹ̀ Yorùbá mà ti ń dín nǹkan míì náà wọ́n wọ Ìlọrin wọ́n kó àwọn ọmọ wọ́n lọ sí Ogun State ní ICT polytechnic bóyá ìṣàrà àbí náà pé bẹ́ẹ̀ lógun State kódà wọ́n lọ pa lára àwọn ọmọ yẹn pàápàá wọ́n kó àwọn kan lọ báyìí sọ pé kẹ́ máa ẹ lọ subscribe sí YouTube channel Yorùbáwùyí tó bá yẹ pé subscribe sí YouTube channel mi ni Mr. Solomon ẹ máa mọ̀ wípé mo ti ju fídíò yẹn lẹ̀ láàárọ̀ yìí ẹ máa pé mo ti ju fídíò yẹn lẹ̀ láàárọ̀ yìí mo ti ju fídíò yẹn sílẹ̀ sórí YouTube Yorùbáwùyí ẹ tẹ́ kàn máa ń ṣòwò randomly tẹ́ máa wò randomly no tẹ́ bá ti wò ẹ tẹ́ subscribe button yín ẹ tẹ́ notification bell yín àwọn ṣọ́ọ̀ṣọ́ tó bá jù sílẹ̀ ẹ má tètè rí. Àdìsá Ìgbòho lọ́kàn irú ẹkùn people. Okay, now let's quickly go to Ìlọrin. Jẹ́ ká lọ sílẹ̀. Tó bá ti ń wọlé sórí ètò bàbá àtẹ̀tàn pọ̀ lórí bàbá wa láìkí. Ẹgbẹ́ mi ò láì kí n wọlé kí n jẹ́ máa wá máa rojọ́ kí n máa pretend bẹ́ẹ̀ pé nǹkan sọnù mò ń wá nǹkan káàkiri ńlẹ̀ẹ́lẹ̀ kí n máa ṣọ́ káwọn èèyàn wọlé. Èmi ò ráyè gbogbo mi ìmọ̀ ṣe ni mi ìmọ̀ má ti wo oríṣiríṣi àgbọn ṣe ṣó lọ ń tèmi nìyẹn. Tó bá pẹ́ dé class tó bá bá a máa manage ẹ̀. Now let's quickly go to Ìlọrin.
aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọn bá ọmọ jáde ṣàpàdé ìṣàrà ni wọ́n ti lọ kó àwọn ọmọ ní polytechnic náà Ìlọrin lélẹ̀. Ẹ tẹ́ bá wà lórí TikTok, ẹ bá fẹ́ wò wá lórí YouTube Yorùbáwùyí, ẹ máa wò lórí YouTube wa. Ó kọ́ tẹ́ fi ń wò wá lórí TikTok yẹn náà. Ẹ pé TikTok wọ́n ti kàn wá ń kó lórí TikTok. Èèyàn 9 àbí mélòó ló ń wò mí lórí TikTok, like èmi ò kí ẹ̀. Ẹ máa bọ̀ lórí YouTube, èmi wọn ò gbé lórí YouTube. Even Facebook mi gan-an wọ́n ti kàn wá ń kó lórí Facebook náà. Ṣé ẹ máa bọ̀ lórí YouTube. Ìlọrin rèé o, ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa, ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan, ìlú tó kì í síná tó tún máa lù jọ̀nà. Ìlọrin ní ṣé lóòótọ́ ló jì síná tó tún máa lù jọ̀nà. Àwọn tó yẹ pé tó bá fẹ́ arrest yàn bá wọ́n máa gbọ̀n ni. Pàtó mú ta lọ ní kò jẹ́ ìlú fìtínà, ojú wọn á le kókó bí ojú adó fùrọ̀. Wọ́n ti mú rọ́rọ̀ àwọn wèrè. Ìlọrin ni wọ́n sọ yín dọ̀tá mi. Wọ́n ní ọmọbìnrin yẹn ó bú ṣìláàmù, ọmọbìnrin yẹn ò sì bẹ̀rẹ̀ Ọlọ́run, ó bú ṣìláàmù, ọ̀wọ̀ náà ni. Ó yá, iná ti yá, mo láti kí wọná iná bọ́lẹ̀ pé náà kò síná bì kankan, kò síná, kò sádùjọ náà. Tó bá ṣe wàá gbà kó tó lọ, wàá tó padà wàá tó wàá jẹ ìtókùnú ìyá ni. Now let's listen. Ìlọrin lélẹ̀ ẹ̀wọ̀ abiyamọ parọ́ fún yàrá ìyá kan ọ̀nà ń ṣe pé gbogbo nǹkan tá ẹ ṣe ni mo rí, gbogbo nǹkan tá ẹ ṣe nígbà yẹn ni mo rí. Kò sí kan báyìí tá a rí kù, àmọ̀ yín. A ní fídíò míì lọ́wọ́ nínú yín torí mi wá gbóná gan lórí péjì, mo tún lè play fídíò lára yín because I have it on my kí lórúkọ ẹ̀, mo tọ́jú ẹ̀ pamọ́, mo lè play fídíò míì nínú yín tí wọ́n ń gbé máìkì sí yín lẹ́nu. Ọmọbìnrin yẹn Ìwáwùyí ló ń jọ fọ́tò mi hàn yín. Èmi alóbìí lọ́rùn, ojú ti dá o, ẹ má ya wèrè mọ́ Ọlọ́run lọ́wọ́ o. aago mọ́kànlá wọn ká wọn mọ́lé wọn bá jálẹ̀kùn. ọmọ mi àgbà wọn kọ́ gbé wọn ti so lẹ́sẹ̀ àtẹ̀yìn ọwọ́ sẹ́yìn wọ́n ti lù rédèrèdè. wọ́n bá wọ yàrá kejì ara tèmi náà, wọ́n bá kó gbọ́ ọmọ jáde, àwọn ọmọ 3. wọ́n bá kó wa síta, wọ́n lùlù wọ́n lù wá, sáà lówó lọ́wọ́ aláàlówó lọ́wọ́, owó tó wà lọ́wọ́ wa wọ́n ti gbà ikú ti gbà, kò sí mi mọ́. a bá ń bẹ̀ wọ́n àtẹ̀mí gan ni wọ́n kó lọ. n kò di pé ìṣubú tán fìpá gbé mi dìde tán náà mi mọ́lẹ̀, tí bá tó sọ̀rọ̀ dìde sí ń lọ tí mo tún dànù. àṣàwọn fẹ́ kan òkè odò kan, wọ́n á ní kí n jòkó, báwọn míì ti ń bọ̀ lẹ́yìn lára wọn. wọ́n ṣe tún dìde sí mi nù pé kí ni ìjókòó mi, wọ́n sọ láwùsá gbogbo èdè burúkú tàti ẹ̀gbọ́n, wọ́n ṣe sọ lóríṣiríṣi, lọ́ bá tún fìpá gbé mi dìde bí ìṣe ń lọ báyìí tí mo tó rẹ́ lulẹ̀. ìkànnì wọn adá ìpínlẹ̀ ọ̀dà náà kan fèmí lẹ̀ kí n padà sẹ́yìn. àmọ́ gbogbo àwọn ọmọ mi 3 wọ́n ti kó lọ. ẹ dákun tó lọ ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi o, ẹ dákun tó lọ lọ́wọ́. ọba Ìlọrin lọ́tọ̀ àmọ́ ẹ dákun tó lọ ẹ ṣàánú mi o. mo ní bàbá mọ́ èmi nìkan náà ló kù tí mo gbọ́ o. ẹ ṣàánú mi tó lọ lọ́wọ́. ẹ ní sófò mọ́ o, ẹ ní sófò mọ́, ẹ dákun tó lọ lọ́wọ́. gọ́fìnà ṣàánú mi. ọmọ mi àgbà fẹ́ ṣe ẹ̀sáàmù pólì àbájáde tí ó fi ṣe sáàpù ló wà báyìí o, wọn ò jẹ́ kó rí ṣe o. ẹ dákun tó lọ ẹ ṣàánú mi, ẹ ra àánú gbà o. ẹ dákun tó lọ yín ló jèrè sí ẹ ṣàánú mi o. ẹ dákun tó lọ lọ, ẹ dákun tó lọ lọ, mo fi àánú sọ́kàn mi ẹ dákun ẹ ra àánú gbà o. gbogbo bí ọmọ yín wọ̀ ní sí ìlú ẹ ṣàánú mi. Ìyá tó sọ̀rọ̀ yìí, mo ṣú ọ̀pẹ ara àwọn ìyá tí wọ́n sá kò nílẹ̀ gómìnà tí wọ́n sá lọ sí Ìlọrin. Màá sun mẹ́yìn díẹ̀ tí màá tún ìyá yẹn gbọ́. Ara àwọn ìyá wa tí wọ́n sá kò nílẹ̀ gómìnà tí wọ́n sá lọ sí Ìlọrin ni. Torí tábà sọ fún mi pé à kì í ṣe nǹkan kan náà. Ẹ rí èdè táwọn yẹn ti sọ tẹ́lẹ̀, ẹ ṣàánú wa kíní kan. Ìyá tó sọ̀rọ̀ yìí, tẹ́ bá gbé èdè tiẹ̀, èdè àwọn ọ̀fẹ́ ló dùn ni. Tí ìyá Yorùbá jẹ́ Òkè Ọdẹ, á jẹ́ Gbàjà tàbí baba ńlá níyà yìí máa jẹ́. Àwọn agbésùmọ̀mí náà máa lé ìyá yìí. I am 95% sure wípé ara àwọn tí wọ́n sá kúrò ní ìlú gómìnà tó sá lọ sí Ìlọrin lélẹ̀. Ìlọrin tó wá sá lọ fúnlẹ̀ àbíamọ, obìnrin ẹyọ kan bímọ 3. bandit wọlé lójú ẹ̀, wọ́n lu àwọn ọmọ ẹ̀ bí kíkú bí yíyè, wọ́n dè wọ́n sẹ́yìn, wọ́n wá kó ọmọ lọ, ikú tó ń pa ọmọ tí òbí ò gbọdọ̀ gbìn. Ó ń sọ nígbà yẹn, many of you ṣépè
ọmọbìnrin yìí ọ̀rẹ́ ti ìsìlámù ọ̀rẹ́ ti ìsìlámù ṣe fẹ́ pé ìyá yẹn sìn ẹ ti rí àwọ̀ ìrun kíkí lára ẹ̀ ẹ rí pé oníjàbù ni táwọn ará bí ìwọlé ṣé wọ́n wo ìjáàbù yẹn mọ́ lára no ṣé wọ́n pa eléyìí o ọmọ ìsìlámù ni o ìsìlámù ni o ọmọ ìyá wa ìsìlámù ni o ṣé wọ́n wo ìsìlámù mọ́ lára wọ́n kó ọmọ ẹ̀ mẹ́ta lọ ni wọ́n lu àwọn bíi kíkú bíi yíyè ìyá mi bá mi tọrọ ẹ̀ sọ pé káwọn èèyàn bá mi gbọ́ pé èdè òkè èdè. ọ̀rọ̀ yìí ló jèrè sí ẹ ṣàánú mi aláàbò tó ra lọ́wọ́ ẹ̀dọ́kùn tó ra lọ́wọ́ gbogbo bí ọmọ yín wà ní sí gbogbo bí àwọn ọmọ yín wà ní sí èèyàn gbogbo bí àwọn ọmọ yín bá ti gbọ́ àrùn àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Bàbá ètò Ìbàdàn lọ sí ìlú òkè ọdẹ wọn làwọn béèrè pé ẹmọ tó ń jẹ́ Yorùbá wọn ní àǹtí hani àǹtí hani so ara àwọn ìyá wa tí wọ́n sá lọ sí Ìlọrin lélẹ̀ now kí ni ìyá mi máa fíìl nísìn àtúntò pé ìyá yìí sí ó sá kò lókè ọdẹ ó wá sá lọ sí Ìlọrin nísìn Ìlọrin tí ìyàwó sá dé ni wọ́n tún ti wá ń jí àwọn èèyàn gbé ẹ dákun kí ni ìyá yìí máa sọ nísìn kí ni ìyá yìí máa wò nísìn ẹ jọ mo ẹ jẹ́ kí n máa wo ó ní agbára abiyamọ àtẹ̀mí àti Ọlọ́run ní fún àwọn àdàmú wa kò ní fi àwọn ọmọ wa dá wa lóró Ọlọ́run ní ṣe àwọn ọmọ wa ní tùràrí tó yẹ pé tí náà bá ju àbíbẹ̀ òní ìyá yẹn bá ló ti fẹ́ máa sùn ó bímọ 3 wọn kọ ọmọ 3 lọ ó ní bàbá wọn ti kú òkè èèyàn 5 gbénu ilé ọkọ kú ó kó òun àtàwọn ọmọ ẹ̀ bá mi mú gbá bá mi máa wo bá mi bomi bá mi ṣe kíní kan ẹ kú ń bẹ ẹ má bá yín jà owó ẹgbẹ kí ló dé tó mẹgbẹ àbú. Kò sí abiyamọ tó fẹ́ kí nǹkan bẹ́ẹ̀ kú nínú ilé ẹ̀ tó bá wà nínú yàrá tó bá ń kó táwọn ẹ bá ń pariwo ní pálọ̀ ẹ gbẹgbẹ ó ń bú kíní kan ó lè sùn ẹ lè pa mí àwọn alẹ́ bàbá yín kò ní dáa fún níbi tó bá wà ẹ lè bẹ́ẹ̀ lè bá tèmi jẹ́ wàá ṣọ́ kọ́kọ́rọ́ sílẹ̀kùn ẹ lẹ́yìn wàá sùn ni bó tó bá wà nínú yàrá ẹ tí o dẹ̀ mọ̀ pé àwọn ẹ̀mẹ́ wà ní pálọ̀ everywhere wá silent tó gbọ́n kankan wàá bọ́ tàpé àwọn ọmọ yóò sì ń bẹ̀ yẹn ni. Now èèyàn 5 wà nílé ìyá bàbá ọmọ 3 bàbá kú àwọn bandits wà wọlé láago 11 alẹ́ o ní aago 11 alẹ́ nílùú Ìlọrin ìlú kéwù ìlú kùránì ìlú síkìrì ìlú gbọ̀gbìnì kan ìlú olú oríṣiríṣi ẹ continue. Salamu alaikum. Salamu alaikum. Mo kí ọba wa ìlú Ìlọrin. Mo sì kí gómìnà Kwara State. Mo kí chairman wa local government wa Ìlọrin East. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí mi ni mo fẹ́ ṣẹlẹ̀ gbogbo yín. Ọlọ́run ó sàlámù ọ̀nà mọ̀kọ́wé làkà ìṣàánú wa tí ń ṣẹlẹ̀ ají ní òru jẹta ní nǹkan bí aago 11 níjẹta yẹn bá ń jáde kò máa rí gbà pẹ̀lú sẹ́gì àmà wọ́n já tábà yìí dé ní ọwọ́lé gírígì ọwọ́ báyìí dé wọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ kó kálukú ni ọmọ mi tí ó kọ́kọ́ gbé lọ yìí yàrá ní ọkọ̀ já agbo àṣìw sọ́ọ́lì yàrá ní ọkọ̀ já wọn kú gbogbo báàjì owó rẹ̀ tó gbé kalẹ̀ tó gbé áfíà àgbà á sílẹ̀kùn yàrá màmá rẹ̀ aṣọra àṣìw lọ sọ sẹ́yìn áfíà àgbà yàrá lọ sílẹ̀kùn yàrá màmá rẹ̀ gbogbo tó náà ní ilé wọn sáà kó gbàsíta èmi yìí náà gan mọ̀ wá nulẹ̀ ibi tí wọ́n ṣe gbìdìgbìdì wáyé dé yọjú wáyé dé bí wọ́n ti wọ́ mi náà sí ọ̀dọ̀ nù aṣàkóso lè gólẹ̀ nínú ilé tó wọn ò tiẹ̀ gbérí léèdè tí wọ́n sọ wọn ò sọ Fúlàní o wọn ìsò ìbú wọn ìsọ Haúsá bí wọ́n ṣe ń sọ gbé ẹ̀rọ ni àgbérí tí wọ́n sọ àmọ́ èdè tí wọ́n jẹ́ dì sí àwọn máa pé bòrò ni wọ́n àwọ̀ wọn tí mo rí bòrò ni wọ́n wọ́n sì nà mí nígbà tí wọ́n nà mí tí ò jẹun rí wọn tà ní òfófó nǹkan bójú wọ́n tà tọ́ ìsinmi lójú ni
tọ́sí ẹ̀rìmọ́ ní àtàsí lójú wọn ò lè rí wọn wọn kàn tó ojú sí mi láàánú tọ́. wọ́n sì gba sẹ́ẹ̀tì mi ń gba wọn owó dáhùn dáadáa lọ táwọn sì jẹ́ ń jáde wò já kiri wò láàpá sára àdó wọn ò já pé nígbà wọn wá lọ tán yányá wọn sì wá jáde lọ pé àwọn èèyàn àwọn mẹ́ta náà sì gbé lọ ọmọ kan sì wà nù ọmọ mi ó lóyún nù àmínátò abidatu saliu yẹn sì kó ọ̀nà jamiu saliu yẹn sì kó ogun ẹlọ́nu ni láti jẹ ẹ̀ta àti ìgboro káwá kẹ́kẹ́ ìsànù wa nítorí ọlọ́run bá ti sànù ní ìsànù mi ọlọ́run ní jí ó tẹ̀lé yín bàjẹ́ o wípé iná malimari wà dé ṣùgbọ́n dàhú fakún wà dé fa ásán máa wà gbogbo nǹkan ní ọ̀padà jẹ ọ̀rá káfí yín pàtàkì rí ẹ̀dàkùn tó ọlọ́run ẹ̀jẹ̀ àfihàn pàtàkì rí ẹ̀sánù wa tó ànábì ọ̀rá ànábì àní dààmú ọlọ́run jẹ pẹ̀lú ẹ̀sìn mi ẹ̀ tó sèmi ọlọ́run ká jẹ́ àrírí ìrátọ̀dọ̀ rí láṣáájú ẹ̀dẹ́ Muhammad salamu kawlam subhana rabbika rabbil izzati amma yasifun salamu alhamdulillahi rabbil alamin. ẹ wọ àdúgbò bàbá tí wọ́n sọ pé wọ́n nu àwọn wọ́n ní àwọn bòròró ni wọ́n wọlé ṣẹwàá àwọn bòròró yẹn àwọn tún le ju àwọn Fúlàní lọ o bòròró ti ń dáná ní Kwara tipẹ́ táwọn bá rí obìnrin á dàbí kí wọ́n la ẹnu báyìí kí wọ́n gbèmí ni tó bá gbáyàn mú lójú ọ̀nà àgbọ̀ àlọ́ ẹ̀dà àti fóònù ẹ̀dà jáde àlọ́ ẹ̀dà kò sóyún kò sọ́mọ fẹ̀yìn lélẹ̀ kò sóyún kò sọ́mọ fẹ̀yìn lélẹ̀ ìdókòwò tó bá tó àwọn ọmọ èèyàn rọ́ọ̀bù kíkọ́ jalè àwọn amíṣọ́ pé àwọn bàbá sí ẹ̀ ṣáá ni gbàtí kòkó pọmọ tálíkà ń gbà yẹn táwọn èèyàn ń sọ̀rọ̀ wọn ló ń fọ̀lú mọ́ ni àwọn àgbààgbà gbóná wọ́n ń bẹ̀rù kán má pa wọ́n ó ti dójú ẹ̀ ń sìn ó ti get started báyìí nísìn ẹ wọ báyìí nísìn wọ́n ń kéwú wọ́n ń kéwú bàtà àwọn bòrò wọlé ẹ̀yin olórí ibú ẹ̀yẹn ní òfò wọn ní Yorùbá wuyì ọmọbìnrin yẹn ọ̀rọ̀ yẹn ti ṣìlámù ọbú ṣìlámù ni ẹ̀yin eléré ibú tó ń sọ fún yín dẹ ẹ̀yin ìyá ẹ mo fẹ́ bínú sí mo wá bínú sí kò máa ṣe yín tó mo fẹ́ bínú sí yín ẹ̀yin ọ̀dọ́ tẹpẹ ayín láàfà ọbú ṣìlámù ẹ wá ń bú ọbú ṣìlámù àwọn kan tó náà máa gbé òhò mi jáde èmi tí mi gbọ́ nǹkan kan èmi tí mi gbọ́ anything àwọn mo post ẹ̀ ń gbà àwọn àfà kan náà máa gbé núdù ẹ jáde mo yẹ wá wulẹ̀ gbé noodles mi jáde tẹ́ bá rí spaghetti mi gan ẹgbẹ́ jáde èjè lèmi ti wà èmi ti forí lugi forí ẹ̀yin àwọn ọ̀yá yín làwọn ọ̀yá wọn tàṣẹ borí wọn wà nulé ìyá níbi tó máa dárúkọ ní Lagos State yẹn tẹ́mi yìí tí mo ti torí mi bọ̀ gbàríkà táwọn olóyè lọ yẹn gbogbo ẹ má yẹ ká máa bẹ gbogbo ògùn lédi làkè gbé láti àwa bí mo fi fẹ́ pù tiẹ̀ orí títì lèmi wà gba ní noodles mi lọ gbé jáde o tí Facebook àti YouTube bá gbà mí láyè láti bẹ́ẹ̀ post ẹ̀ má tún bẹ́ẹ̀ post ẹ̀ èmi ò gbọ́ nǹkan kan mi wọ́n ti gé tì mí lọ mi gbọ́ nǹkan kan mi gbọ́ ẹni etí mi báyìí àṣàkẹ́ ni mi èmi ò kí ń fall fún blackmailer gbẹ̀rẹ̀ ẹja rope ẹ̀ ìgbà lórí mi máa gbóná sí ìgbà tó bẹ́ẹ̀ ṣe yẹn orí mi máa tààjì sí ni ẹ wo bàbá yìí nísìn ọkọ ọmọ tiwọn náà lọ mo wá fẹ́ mú kinní kan jáde fún gbogbo ẹ̀yin wèrè tẹ́ máa ń sọ̀rọ̀ ńlọrin yẹn tó bá dárúkọ ẹ̀mí àìlọrin wọ́n ní ẹ ṣe ṣéwù aláwù yásímúkà mínà nọ́ọ̀sì àṣẹ nǹkan ò tí ì dojú ẹ̀yìn wọ́n dárúkọ ẹ̀mí àlọrin bẹ̀ yẹn ìjẹ́ rí ẹnìkan kó ṣe ṣéwù àwọn tó máa ṣe ṣéwù ìbànújẹ́ ti gbókan wọn mi ìfẹ́ lè tàbùkù ẹ̀mí àlọrin ṣùgbọ́n tí òde ò bá dùn bí ìgbẹ́ nílùú máa ń rí kábíyèsí á dúró onímọ̀kọ́ kábíyèsí ló dúró pàtó pa àwọn kábíyèsí méjì ní Èkìtì kì í ṣe mọ́tò pọnpọ́n náà fi káwọn kábíyèsí sí ni pàtó tó ń gbé òkú kábíyèsí wọ́n fẹ́ gbé wọnú pọnpọ́n orí kábíyèsí yẹn kan nínú wọn ó tún gbá ibi ẹ̀yìn ilẹ̀kùn omi bọ́ lójú mi ṣàlàṣàlà bá pẹ́ àwọn kábíyèsí ni
pé àwọn kábíyèsí ni wọ́n forí wọn gbá pọn wọ́n fòkú wọn gbá forí wọn gbá pọn pọ́n yìí ìjà lẹ́yìn kó lè ṣe ṣéwù wọn ò rántí mọ́ ilẹ̀ Yorùbá ti wà nínú ogun tàbá kàn parọ́ fún wa tàbá ń tan èèyàn kan ní tàlélé síkì wọ́n ní made them call emir made them call US imam made them call afa labib lágbàjì from UK wọ́n máa pàwọ́ òfò lọ́rin náà wọ́n máa fi wọ́n kúnra wọn ẹ máa pé gbogbo yín àbí nọ́bọ̀ tó lè pe ṣéwù ọ̀rọ̀ ṣéwù lélẹ́yìí orí everybody tí wọ́n ti ná anybody orí wọ́n ti yí àbáyẹn ni wọ́n lù wọ́n fẹ́ẹ́ pa ò àdúrà àgbàlagbà yìí funny part wá ni wípé láti ìjẹta as in èdè ní 31st láti on the 28 àbí 29 28 mọ́jú 29 ni wọ́n ti kó àwọn èèyàn ní Ìlọrin ni wọ́n ti wọ ìlú Ìlọrin kó àwọn ọmọ ǹjẹ́ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì ẹni pé ǹjẹ́ àwọn àáfàá post ẹ̀ ǹjẹ́ gbọ́ lórí íńtánẹ́ẹ̀tì ǹjẹ́ wọ́n post ẹ̀ ṣùgbọ́n gbà tí ó lè gbowó lọ sí Kwara wọ́n ń fò jáde bí èkùrù pòpò wọ́n ń fò jáde àti ìlú àwọn ọmọ yẹ kí n play lórí burúkú kan fún yín. ọ̀tá àṣẹ ọ̀tá àná ní gbogbo ibi tí fọ́nrán ìgbà ti ń dé báyìí. àwọn Yorùbá bọ̀ wọ́n pè wé wọ́n lọ́wọ́ sọ báyìí ló Sunday Igboho wà lọ́rin kò lè dọ́dọ̀ bàbá wa ọba àlọ́rin ṣéhù wallahu yasimuka minan nas kò lè dọ́dọ̀ wọn kó wá gbà yọ̀ǹda. wọ́n wá ń tàn yín pé wọ́n fẹ́ fi nǹkan kan lọ́lẹ̀ ẹ̀yin náà wọ́n ti fi lọ́lẹ̀ àti ìgbọ́n kankan látọ̀dọ̀ ọba àlọ́rin. ṣẹ́rù báwa kan jẹ́ ìlú kan bí ọ̀dọ́ yín tẹ́ kàn mọ́ ṣe nǹkan tẹ́ táwọn àgbàlagbà yín ò jọ yín lójú ni. tí ọba àlọ́rin ò tí ì sọ̀rọ̀ pé àwọn ti endorse kankan ní. èyí yìí náà fẹ́ ti ara ní. wèrè rẹ o wèrè rẹ olórí ibú ẹni òfò àwọn bàbá náà máa ẹ tí fìlà tó dé ẹ ti pé Fúlàní ni ẹ̀yin Yorùbá tẹ́ wà ní Kwara ẹ jí lójú oorun yẹn yé sun òfò ẹ̀yin Yorùbá tẹ́ wà ní Kwara ẹ jí ẹ yé sun orí ibú wèrè rẹ o ẹ bóyá dé fìlà wọn á dé fìlà ìgògòrò báyìí irun wọn máa yọ níbi bíi àwọn ọmọ ẹranko àwọn máa fi ajífìtọ̀ màálù wẹrí àwọn máa dó màálù Sunday Igboho ó wá sí ìlú Ìlọrin ó tún bá tún bàbá ẹ ló bí ọ come back to Ìlọrin tẹ bá ní sọ́dọ̀ máa wà come back to Ìlọrin kò sí wàhálà o kó lóye dúwẹ̀ kó máa bọ̀ nínú gómìnà kó má lọ sí Ìlọrin èbí pàtàkì ẹ̀fẹ́ Sunday Igboho àfáà sọ̀rọ̀ òjòkù ọlọ́lọ́run ṣẹ̀ríhùn egun àtiró wọlé èèyàn àtiró jáde tani mọ̀ pé egun àtiró tó wọlé lèèyàn àtiró tó jáde Sunday Igboho wá sí Ìlọrin abẹ́ni days ago ẹ̀dẹ̀ bọ́ta ní 4-5 days ago ẹni kó má wá sínú Ìlọrin mọ́ ok 3 days ago náà sì wọ́n wọ̀ Ìlọrin wọ́n lọ kó àwọn ọmọ ọlọ́mọ ẹ ṣe fẹ́ kẹ́ ẹ sọ pé kí ẹ gbin àwa ti gbọ́ à ń wò yín ni bóyá máa sọ̀rọ̀ bàtẹ́ ẹ̀ sọ̀rọ̀ láti ká mú fídíò yẹn wá fún gbogbo àgbáyé kí wọ́n rí everybody ń bẹ̀rẹ̀ àti sọ̀rọ̀ wọ́n ń bẹ̀rẹ̀ èyàn lórí burúkú èyàn ọmọ ọ̀tá láti gbó ẹ padà sí Mali ẹ máa lọ bọ́lẹ̀ lórí ibu yín ti wá Senegal bọ̀kí bọ́lẹ̀ ti wá Mali Senegal bọ́lẹ̀ ẹ bá mi lọ́kọ̀ táwọn wèrè yìí ti wá ẹ̀yin ò sínwó ènìyàn yìí orí ibu yín ẹ kórí ibu yín lọ síbẹ̀ náà Sunday Igboho wá nísìn àwọn ọmọ ìyá yín ti wọ̀lú o ẹ screenshot ẹ tó bá ní di fídíò yìí kó ẹ pè mí kí n send ẹ sí yín ẹ screenshot wèrè yìí o wèrè rẹ o Sunday Igboho láti yìí lẹ́yìn kó lọ gba kinní kan lọ́wọ́ ṣéwù wa lọ́wọ́ ẹmíà wa ok àwọn tó wọlé kọ àwọn ọmọ ìyá yìí ṣé wọ́n lọ gbàyànjá lọ́wọ́ ẹmíà eléri ibú ẹni òfò ọmọ ẹran játijàti wọ́n máa ń dàbí àrùn tó ń yọyún oṣù mẹ́fà ni wọ́n lọ wọ̀ lọ́ba iná máa ń rí àwọn ẹni òfò Sudan ni àwọn wèrè láti ẹ bá padà lọ sí Sudan tẹ̀sí wẹ̀ èyí olóṣì àti Sudan àti Chad gbogbo ẹ̀ máa padà lọ ẹ kórìí burúkú yìí kò lórí ilẹ̀ wa Sunday Igboho ẹ fẹ́ ní Ìlọrin àwọn afẹ́ ní Kwara State o
afẹnilẹ̀ gómìnà bàbá Tinubu mo fi Ọlọ́run ọba mo fi bẹ̀ yín, mo fi alálẹ̀lẹ̀ Yorùbá mo fi bẹ̀ yín, mo fi ìjẹ́kọ̀ọ́ṣoṣo Ọlọ́run ọba mo fi bẹ̀ yín, ìyá yín àbí láti mọ gáàjì mo fi bẹ̀ yín, bàbá tó bí yín mo fi bẹ̀ yín, tó sun yín mo fi bẹ̀ yín, ẹ jọ̀ọ́ ẹ gbà wá Tinubu, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa. Nílùú gómìnà àwọn èèyàn 176 ti kú ọyọ́ ní ìlú Ìgbómìnà ní wọ́rọ̀ láti February ni wọ́n ti kó àwọn èèyàn wa wọgbó, èèyàn 176. Now wọ́n pa èèyàn 200, wọ́n kó àwọn 176 lọ. Ìran Yorùbá làwọn tí wọ́n pa 200 níjọ́ kan, wọ́n wá kó àwọn 176 lọ. Nínú àwọn 176 ọmọ ọdún kan, ọmọ ọdún méjì, ọmọ ọdún mẹ́ta wọ́n wà níbẹ̀. Ní last month wọ́n bọ́ta àwọn bandits, wọ́n láwọn pípọ̀ wọn láwọn ti kọ́ wọn ní kùránì yìí náà ni, wọ́n láwọn ti kọ́ wọn lálòkùránù, wọ́n ní wọ́n ti sọ kí àlòkùránù, wọ́n ní àwọn láwọn ti ṣe wòlímọ̀ fún wọn, wọ́n tà fámìlì wọn bá fẹ́ wá gbà wọ́n kí wọ́n mọ́ wòlímọ̀ dání, wọ́n ti fún wọn ní 151 million naira. Wọ́n ní kò tó ní àná 30th of July 2026 wọ́n ti wá bọ́ta, wọ́n ní gbogbo àwọn tó bá fáìn nínú wọn àwọn á fẹ́ wọn, àwọn á wá mú àwọn tó kù àwọn á pa wọ́n dànù. Ẹ jọ̀ọ́ gbogbo èèyàn bá wa bẹ̀ bàbá Tinubu, gbogbo tó bá rí ṣó yìí, owó tó bá mi fi ṣí ẹ fídíò yìí ẹ ní fi gbọ́mọ sẹ́yìn tẹ́ ṣí ẹ náà ní gbọ́mọ sí o. Ẹ bá mi like ètò yìí, ẹ bá mi ṣí ẹ bá mi ẹnìkan comment 200 èèyàn kan just to make this video wípé fídíò yìí lè bọ́ àárín dáadáa. Àkọ́bí ọmọ olódò dẹ Àbẹ̀ní ló ń pè ẹ́, ọmọ ò ní pé rí babẹ̀ kó má dáhùn. Bàbá mi Àkọ́bí ọmọ olódò dẹ, mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ ṣàánú wa ní Kwara State, ẹ ṣàánú àwa Yorùbá tá wà ń bẹ̀. Àwọn Fúlàní àwọn lè máa gbéra wọn gàmbàrí nípa Fúlàní ni, ìyẹn ò lẹ́jọ́ nínú. Tinubu ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. Àwọn èèyàn wa tí wọ́n gbé ní wọ́rọ̀ wọn làwọn máa pa wọ́n. Ẹ má wo tàbùdùrà mọ́ ní àbùdùrà sákì o, àbùdù ní o. Abẹ̀ yìí torí Ọlọ́run ni. Nígbà tí ẹ fẹ́ lọ gba àwọn tẹ tó kọ́ ní Odò Ọ̀yọ́ park, Ṣèyí Mákindé ò sí nílé, Ṣèyí Mákindé ò mọ̀ sí. Ẹ gba àwọn tí wọ́n kọ́ ní Odò Ọ̀yọ́ park. Bàbá Tinubu kò sí nǹkan tó bọ̀ fi ṣe rí, tí náà kí ò fi ṣe. Mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa. Ẹ bá mi bẹ̀ Tinubu, ẹ bá mi bẹ̀ Tinubu sí comment section. Bàbá Tinubu torí Ọlọ́run ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa nílùú Kwara State, ẹ ṣàánú àwa gómìnà. Yorùbá speaking part of Kwara State ọmọ ìyá yín ni wá. All the Yorùbá speaking part of Kwara State ọmọ ìyá yín ni wá. Táwọn Fúlàní speaking part tó bá fẹ́ gbéra wọn kó gbéra wọn, tó bá fẹ́ pa ẹjẹ gàmbàrí pa Fúlàní tiwọn kò lẹ́jọ́ nú. Àwa ò mọ̀ wọ́n rí Tinubu. Tinubu ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa, ẹ gbà wá Yorùbá là wá. 99% Kwara Yorùbá ni wá. Adẹ̀ ń sùn tẹ́lẹ̀ ni torí ọ̀rọ̀ ẹ̀sìn, a ti jí lójú oorun báyìí nísìn, kò sí ẹnìkan tó sùn mọ́ nínú wa, a ti jí o. Bàbá Tinubu mo fọlọ́run bá bẹ̀ yín, kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa, ẹ ṣàánú fún wa, ẹ ṣàánú fún wa. Àwa tẹ́ ẹ jọba lé lórí náà ni bàbá Ọ̀jájá Ògúnwùsì, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa, ẹ ṣàánú fún wa. Aláàfin Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ ẹ gbà wá, ẹ gbà wá Yorùbá speaking part of Kwara State. Èèyàn 176 wà nínú igbó láti February. July tó parí lè ní ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún how many months nìyẹn. Ẹ jọ̀ọ́ ẹ gbà wá bàbá wa Aláàfin Ọ̀yọ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ gbà wá torí Ọlọ́run. Gbogbo ẹ̀yin ọba ládéládé lóyè lóyè, bá mi Olúgbọ́n Àgbé ọmọ Bàyámù, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún wa. Ẹ gba àwọn tí Ọ̀yọ́ State tí ò tí ì mọ̀ sí Ṣèyí Mákindé gómìnà Ọ̀yọ́ State bẹ̀. Ẹ bá wa gba àwọn tí Kwara State náà. Dandan kọ́ ni kábùdùrà mọ́ ní àbùdùrà sákì gbé ìgbésẹ̀, dandan kọ́ ni kó dìde because kò sú ọ̀ kó máa dìde, kò sú ọ̀. Mo dáhùn tú ẹ̀, mo dáhùn kábùdùrà mọ́nù máa dìde. Ẹ jọ̀ọ́ ẹ gbà wá, à ń bẹ̀ yín ni. Ọba Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún ni o, Aláké Ẹ̀gbá ni o, gbogbo ẹ̀yọ́ balẹ̀ Yorùbá pátápátá mo pè yín, mo bẹ̀ yín, ẹ dákun ẹ gbà wá. Ẹ jọ̀ọ́ torí ẹ gbà wá ní Kwara State. Ẹ bá wa gba àwọn èèyàn wa kalẹ̀. Àmọ́ àwọn wèrè yìí rí, wèrè ni wọ́n àmọ́ wọ́n rí àti ti fámìlì wọn. Kì í ṣe fámìlì àwọn ọmọ kàwọn nǹkan ní ìyẹjọ. Fámìlì yìí ni wọ́n Àkànbí ọmọ olódò dẹ. Àkànbí ọmọ ló pè ní bàbá, mo ń pè yín bàbá Tinubu torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ ṣàánú fún mi. Ibi tí mo ti wá lélẹ́yìí. Bàbá Tinubu ibi tí mo ti wá lélẹ́yìí. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà.
Àdìsá ọmọ Adéyẹmọ mò ń pè nítorí Ọlọ́run ọba ẹ bá wa ìwé ẹkùn ọba Tinubu ẹ jọ o ẹ lọ ìwé ẹkùn nígbà tó yọ o ẹ bá dáwọ́ dábùkátà wa o ẹ bá dáwọ́ agbára wa ò gbé ẹ lọ ìwé ẹkùn nígbà tó yọ ẹ bá wa pàwọ̀ ìwé ẹkùn Nàìjíríà military ẹjọ ẹgbà wá èèyàn 176 ní wọ́rọ̀ ni wọ́n ti kọ́ wọ́n gbọ́dọ̀ ti jọ yìí ẹ fa Abdulrahman Abdulrasaq ilẹ̀ kò sú ọmọ òpin kò lè dìde báyìí ọ̀rọ̀ èèyàn pin kò lè dìde àwọn èèyàn kò kú sínú gbó ni àwọn 176 tán kò lọ yẹn sì ṣó sú ọ pé 176 máa padà ṣó sú ọ wípé àwọn 176 máa tán kò lọ máa padà ẹjọ́ ìṣáájú wa ní Kwara State mọ́ bẹ̀ yín o gbogbo ẹ̀yin lọ́balọ́ba nílẹ̀ gómìnà ẹ̀yin ọba Kwara State ẹ dìde ẹ dákun ẹ ní ṣòfò ọmọ ẹ ní dààmú obìnrin míì tí wọ́n gbé wọ́n pa ọkọ ẹ̀ máwọn 200 yẹn wọ́n kó wọn àtàwọn ọmọ ẹ̀ wọnú igbó ẹ dákun báwo lòun àtàwọn ìran kan ti tán nìyẹn wọ́n fẹ́ máa fi style reduce everybody díẹ̀ wọ́n máa jagun wọ́n mìíní ẹ̀ wọ́n ti rẹ́dì Yorùbá àwọn aláàní sùnlé èèyàn 176 ni wọ́n kó wọ́n gbọ́ láti February sí July ending oṣù kejì sóṣù keje how many months nìyẹn tí wọ́n ti kó wọn wọ́n gbọ́ wọ́n ti fẹ́ fi dídó bayé wọn jẹ́ onísìn wọ́n làwọn fẹ́ àwọn tó bá fáìn nínú wọn àwọn á pa àwọn tó kù wọ́n kọ́kọ́ wọ ìlú yẹn wọ́n pa ọkùnrin nìkan 200 according to bí ìwé ìròyìn ṣe gbé pé wọ́n pa ọkùnrin nìkan 200 tó bá yẹ ní 200 náà pa Ọlọ́run mọ èyí tí wọ́n pa wọ́n wá kó àwọn obìnrin àtàwọn kéékèèké wọgbó láti February everything dẹ̀ ń lọ wọ́rọ́wọ́ náà wọ́n ti wọ̀ lọ́rin nísìn ọba wa wo Abdulrahman bóyá máa lọ gbà wọ́n mọ àwọn tí lọ nísìn bóyá máa lọ gbà wọ́n lẹ̀ àwọn Fúlàní speaking side of Kwara State àwọn Ìlọrin bóyá máa lọ gbà wọ́n sílẹ̀ káwọn 176 Yorùbá speaking part of Kwara State káwọn jẹrà sínú igbó Akànbí ọmọ olódòdè ẹ ṣàánú fún wa ní Kwara State ẹ ṣàánú fún wa èèyàn ọba ẹ ṣàánú wa ẹ má dá wa ó pọ̀ jù fún wa tó wà nílẹ̀ pọ̀ jù fún wa ẹ̀mí wa gbé ẹ fún wa ní gómìnà state àfẹ́ báwọn wèrè yìí ṣe mọ́ ẹ fún wa ní gómìnà state òbíyà odò ọjà lè máa fún wa náà ní ẹ ṣáà fún wa ní kankan at the end of the time ẹ wá bẹ ṣe máa pín ìlú yìí polytechnic náà wọ̀ lógùn state náà tó tún pààyàn rẹpẹ tó tún káwọn ọmọ school lọ yìí poli Ògùn state Dàpọ̀ Abíọ́dún Dàpọ̀ alámbúláǹsì mẹ́rin kẹ̀kẹ́ máa wíwá èèyàn gbàgbà ilẹ̀ Yorùbá Kwara South ẹ̀rí ìyá tó sọ gbóná sí ìyá tí mo pè fún yẹn pé gbóná ìyá yẹn sọ ó sá kó nífẹ̀ẹ́ lódò sá lọ sí Ìlọrin náà tó ti ń jiyàn gbé Ìlọrin náà tó ti ń jiyàn gbé ṣé tó wá sá padà wá ni. Excuse me. Ẹ̀yin tẹ́ ń pè ẹ lọ bẹ̀ sí máa gba kọ́ọ̀lù ni ẹ bá nítorí àwọn fídíò pọ̀ tá a fẹ́ play táwọn èèyàn tó ti fẹ́ pè nù ẹ ká sáré lọ sí ọ̀dọ̀ olóyè lẹ́ẹ̀kan sí ẹ wọ Àdìsá náà gbé yìí Àdìsá náà ṣù bí búrẹ́dì. Olóyè ni wọ́n ṣù bí búrẹ́dì ẹ bá gbóhùn sókè torí Ọlọ́run. tó bá tẹ́lẹ̀ ayé ń fẹ́ ẹ̀lẹ́ káàsán ẹ kú iṣẹ́ o ẹ kú dédé àsìkò yìí máa rìn ọ̀rọ̀ ìlú o ẹ máa ṣàṣeyege o Ọlọ́run nífẹ̀ẹ́ ní ìṣẹ̀ nípa ọmọṣẹ́ o dédé wa o òun gbọ́ tẹ̀ ń sọ yìí pé ẹ tó bá ti pè é ní sùúrù àwọn pè é padà torí Ọlọ́run. olóyè ò gbọ́dọ̀ wá sí Kwara ò gbọ́dọ̀ wá sí kínní ṣé wọ́n fẹ́ máa pààlà fún ni lórí ìlú tó ránṣẹ́ pé kó wá síbẹ̀ yẹn kó wá yanjú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ olóyè lè má lọ sí Ìlọrin àìdọ́lọ́kọ́ ni kó lọ sí Ìlọrin. wọ́n wá fẹ́ máa pàṣẹ fẹ́ máa mú àbá tí wọ́n lọ́fẹ́ kó ṣe àbá ti Tinubu tó jẹ́ pé òun lórí orílẹ̀-èdè
wọn fẹ́ kó wá sí ìmúṣẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n má tẹ̀ wulẹ̀ ṣe àpòràrà mọ́nà àbúrúra sákà kí ló ń jẹ́ yẹn kọ́ ṣàrà fòun sílẹ̀ torí fúlàní nìyẹn kò ní dá wọn lótó kò dẹ̀ ní fẹ́ jẹ́ kán wá kán máa pa àwọn kinní bẹ́ẹ̀ kán lé wọn kó ń bẹ̀ yẹn tó bá jẹ́ pé bóyá kò ní fara mọ́ gan kó ń gangan kó resign kó foyè lẹ̀ kó tẹ̀lé wọn lọ sí Sudan àdúgbò wọn ti wá. wọ́n tẹ̀ máa lọ tó bá wù wọ́n máa lọ Sókótó kán lọ Sókótó. kọ́fì ìlú wa lọ́rùn sílẹ̀ kọ́ má jọ yé gbọ́n tó toro má já wọ́n fi wá lọ́rùn sílẹ̀ àmọ́ wọn rí ìmúra wọn òjọ́ tí wọn òjọ́ ti wá ìrìn wọn òjọ́ ti wá ìrìn wọn òjọ́ ti wọ́n. wọn bá la bàálà ló tó bá lọ kọlà ṣé gbogbo àwọn aráàlú òkè tó bá kọlà ṣé làwọn dùn ún rí ṣèbí làlárí ní ẹ̀kẹ́ Ìgbòho ìṣàyẹn ẹṣọ tiwọn ẹṣọ àwọn obìnrin wọn ẹ̀rí gbogbo ojú wọn. èmi ò mọrú làtọkọ bílà àlùjọ̀nù lọkọ ni o bílà olúgbó lọkọ ni I don't know. bí nǹkan tèmi kàn ṣàfẹ́ sọ ni pé kọ́ ṣáà máa lọ kọ́ jẹ́ kí ẹni tó máa ṣiṣẹ́ kó wá ṣiṣẹ́ torí pé mi ò mọ kókó wọn báyìí ní ìsìn pé kẹ́nìkan má wá síbì kan kẹ́nìkan wá síbì kan àṣẹ tí bàbá olódò ọdẹ ló máa ṣẹ torí pé òun ló lórí orílẹ̀-èdè yìí mo bẹ̀ bàbá yìí pé kó jọ nítorí Ọlọ́run kó rán Sunday lọ síbẹ̀ kó lọ clear gbogbo nǹkan tó rùn lẹ̀ àti Ìlọrin kọ́ ni kọ́ máa wá yẹn gan Ìlọrin kọ́ lọ Ìlọrin Yorùbá ní Ìlọrin wọn kò fẹ́ sọ́ dìlú wọn túláàsì ni. kọ́nà kó gbà fún wa kọ́nà kó gbà fún bàbá wa mo dẹ̀ rí bàbá wa Sunday Igboho tí ní Bàrígà tó ń gbé tó ń ṣe inú àwọn ọ̀tẹ̀ inú wọn máa rún wọn kú náà máa yàgbẹ́ kú ni. ṣé àwọn tó gbé Sunday Igboho yẹn wàhálà tẹ́ fẹ́ dá sílẹ̀ apani ò ní ká. gbogbo àwọn ọ̀tá wọn máa ronú kú ni. mo rí bàbá olórí pupa nù kinní kan níbi gbàgede ìmọ̀ tó sọ pé ó ṣe kinní kan ẹjọ́ lọ́ni máa ń kọ́ máa rò. mo rí fídíò yẹn mi ò gbé ni. wọ́n ti sọ wọ́n di wèrè kọ́ máa rojọ́ kiri kọ́ máa dé ẹmọ́ máa gbapò lọ. ẹ mọ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọdé ẹmọ ní máa gbapò lọ. tó bá ronú pìwàdà yìí pé kinní á mọ̀ pé ayé àwọn ti bàjẹ́ níbi táwọn bá dé ayé àwọn ti bàjẹ́. nǹkan tẹ́mi kọ́ ṣáà máa sọ ni pé Ọlọ́run á dúró tọmọkùnrin yìí Sunday Igboho ẹlẹ́dàá ayé àdúró tì ẹlẹ́dàá bàbá ọmọ àdúró tì ẹlẹ́dàá àwọn ìyàwó àdúró tì ẹlẹ́dàá wa tá a fẹ́ àdúró tì á bá ṣiṣẹ́ pọ̀ kò ní ṣiṣẹ́ ṣe ayapadà àtàbọ̀ ikú mọ́tò oko mi ò ní jẹ́ tì gbogbo ọkọ̀ àpapọ̀ bá tabọ̀ máa padà sókun àlẹ́ àwọn tí ìṣẹ̀ ló máa jẹ́ tàwọn ọ̀tẹ́ ẹ̀ lórúkọ Jésù máa ta àwọn ọ̀tẹ́ ẹ̀rìn wọlé báyìí ẹ̀yin náà dẹ̀ ní fọmọ ṣiṣẹ́ ìrànṣẹ́ o ẹ̀yin náà ṣàṣeyẹ o lórúkọ Jésù Ọlọ́run ní dóhùn mọ́ yín lẹ́nu ayé ò ní dóhùn mọ́ yín lẹ́nu ẹ máa rọ́rọ̀ sọ ẹ̀ ní dò agbára Ọlọ́run orílẹ̀-èdè wa dẹ̀ máa gbàbẹ̀ lórúkọ Jésù a máa jẹ oúnjẹ orílẹ̀-èdè wa sí wàràbẹ̀ a máa jẹ gbogbo àwọn ẹ̀tọ́ lé kúrò lóko wa kọ́ má ríbi dáko mọ́ àwọn oníṣọ̀lẹ̀ iṣẹ́ oko ní iṣẹ́ Yorùbá gbogbo wọn kọ́ máa gbé wọn lápá kọ́ máa gbé wọn lórí báwo lè ròṣe ní máa bá a yàn báwo la ṣe fẹ́ dá àwọn sóko pé kọ́ máa lọ iṣẹ́ oko padà àwọn ẹni ẹlẹ́ni gbogbo ọtọ́ ti pa yẹn sì kéjì báwo la ṣe fẹ́ ṣe Ọlọ́run ọba á orílẹ̀-èdè wa fún wa á bá a pa ẹ̀jẹ̀ rẹ̀ kó lórílẹ̀-èdè wa á tún orílẹ̀-èdè wa ṣe fún wa á lé gbogbo àwọn eruku yìí á lé wọn lọ sígbó gbogbo àwọn ẹni ibi á rú wọn lọ sígbó á lé wọn lọ sígbó lẹ́nu kìnìún máa fi wọ́n jẹ orúkọ Jésù ti rí bàjẹ́ ọ̀run ti lù ó dàbọ̀ ẹ̀yà ṣeun. ẹ jọ ẹ bá fẹ́ wọlé ká gbé sókè lórí TikTok ẹ má send request láì send kí ló ní kó máa send mi ò rántí jàre. At me tẹ́ bá send at me ẹ má send request ẹ̀jẹ̀ tó yọ ọdún àdégbé yín wọlé pẹ̀sán àdéjẹ́ kẹ́ report page ẹ bá gbọ́ sókè. ẹ ṣeun gan o. àkó ètò àkó iṣẹ́ táwọn bàbá Ọlọ́run bá gbogbo wa gbé agbára Ọlọ́run àádélé lè rí o agbára Ọlọ́run. aláwọ̀kọ́ ọ̀rọ̀ ti tèmi ni wípé at me God bless you. màmá mi Yorùbá wuyè. ẹ ṣeun. ṣé bí ní àǹfààní láti bá ọba ọ̀dọ́ yín sọ̀rọ̀. ọba pọ̀ ní Kwara ṣé Kwara wa kéré nú ayé ni a kéré. ẹgbọ́ mi ṣé ẹ̀yin ní àǹfààní àti ilé bá ọba ọ̀dọ́ tí yín sọ̀rọ̀ àbí. bẹ́ẹ̀ni. ẹ bá wa ránṣẹ́ sí wọn. ẹ dákun ẹ bá wa ránṣẹ́ sí wọn kí wọ́n sọ fún gbogbo àwọn ọ̀dọ́ ìlú bóyá àwọn tí wọ́n bá tún wà ní àjò ni o tó jẹ́ mọ́ ilẹ̀ Yorùbá
tó rà mọ́ pé gbogbo wọn náà wọ́n ní ọmọ ogun kan tí ń lọ tí wọ́n kóra wọn padà sílé gbogbo àwọn ìlú yòókù tó tún wà lágbègbè wọn náà kí wọ́n ránṣẹ́ pera wọn. Màmá mi kí gbogbo wọn kí wọ́n jáde pátápátá níṣẹ̀kan náà. So àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá yòókù náà ní gbogbo ilẹ̀ Yorùbá yòókù náà ètò ò fi lè mú iṣẹ́ yẹn yá dáadáa nù kí ìgbà tó bá dójú ẹ̀ tán gbogbo àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá yòókù náà kí wọ́n tẹ̀lé láwa tá a dúró tán tá a mọ̀ pé yes Ìlọrin o ilẹ̀ Yorùbá ni Yorùbá ló ní Ìlọrin. Bẹ́ẹ̀ni. Yorùbá ló ní Ìlọrin. Bóyá ńgbà tí tá a bá wá sọ dì bẹ́ẹ̀ tẹ́rí tí ọ̀rọ̀ Ìlọrin màmá mi tí ó bá tí ìdìbò lọ ya ni àwọn tá à ń pè ní olórí wa nílẹ̀ Yorùbá wọn ní yọ owó òṣèlú kúrò nínú etí ìṣẹ̀lẹ̀ nílọrin yìí o. Bẹ́ẹ̀ni. Ọlọ́gbọ́ tá a bá tí ìsọdì bẹ́ẹ̀ wọn ní yọ owó òṣèlú kúrò bẹ́ẹ̀ o. Ó sì dá wọn náà lójú tó sì dá ẹ̀mí àwọn Ìlọrin náà lójú pé Ìlọrin Yorùbá ló ní o. Kò sẹ́ni tí ó dá lójú àwọn tí wọ́n ń ṣe Yorùbá gan wọ́n máa ń sọ wípé wọ́n ti Fúlàní dán wọ́n ti gba Kwara mọ́ Yorùbá lọ́wọ́ pé ilẹ̀ Yorùbá ni láti wọ́n tí wọ́n ń ṣe Yorùbá gan ó kún orí mídíà lọ káàkiri àti wà gbọ́ ókè náà àwọn tí wọ́n ń sọ Yorùbá lẹ́nu tí wọ́n ti ń sọ wípé tọ́ Ìlọrin o nọ́ọ̀tì ni o kò kí ń ṣe ilẹ̀ Yorùbá ẹ ti ń ṣèdè Yorùbá lẹ́nu ókè sẹ́yìn jẹ́ nọ́ọ̀tì ni ṣé ẹ jẹ́ Yorùbá. Èdè Yorùbá náà ń sọ o àwọn ọmọ ẹran wọn ò lédè wọn ò ní. Èdè Yorùbá náà ti ń sọ nígbà tó ṣe wípé nọ́ọ̀tì ni yín orí ilẹ̀ tẹ́ ti wà kéde ilẹ̀ nọ́ọ̀tì ilẹ̀ Yorùbá ni ẹ padà sí nọ́ọ̀tì tẹ́ ti wà náà ẹ kẹ́rù yín ká ẹ padà sí nọ́ọ̀tì tẹ́ ti wà. ẹ padà sí tẹ́ ti wà yín wèrè. àníṣe rí èyí tí wà Nàìjíríà yóò fẹ́ máa rí lọ náà nìyẹn o. bẹ́ẹ̀ni láti máa jẹ́ wà Nàìjíríà lọ tá a bá múra dáadáa báwọn ará bíbà yìí bí wọn ti máa fi ọgbọ́n pa àwọn tí wọ́n bá jẹ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá nìyẹn díẹ̀ nínú Ìlọrin yẹn wọ́n fẹ́ sọ ìlú Ìlọrin yẹn wọ́n fẹ́ sọ di ti Fúlàní nìkan torí wọn níbi tí wọ́n ti wá wọ́n fẹ́ jẹ́ kí Ìlọrin yẹn kọ́ bọ́ máwọn lọ torí wípé tá a bá gbà kò síbi tí wọ́n fẹ́ lọ wọ́n sì fẹ́ di second classes ctc ní orí ilẹ̀ yẹn wọ́n fẹ́ jẹ́ kó jẹ́ pé àwọn làwọn máa jẹ́ olórí lórí ilẹ̀ yẹn ní àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lọ́wọ́ ṣùgbọ́n wọn wá lókù sí. Kò yẹ kí àjòkì kò tí ẹ yẹ ká tiẹ̀ fi àyè yẹn lẹ̀ kí Fúlàní wá jẹ́ olórí ilé wa lérí ní inú Ìlọrin. Irú òṣèlú wo làwọn olórí wa ń ṣe? Àmọ́ o. Irú òṣèlú rádaràda wo nù? A sọ pé wọn gbìyànjú o ṣùgbọ́n ìgbìyànjú wọn ò tí ì tó. Ìlọrin yẹn wọ́n gbọ́dọ̀ kí gbogbo àwọn bàbá Olúbàdàn bàbá Bọ́lá Ahmed Tinubu àárí yín pé ọlọ́wọ́ jẹ́ mi yóò go torí kèsẹ́ ilé wà bẹ́ẹ̀ lọ títí o gbogbo bàbá Olúbàdàn bàbá Olúgbẹ́ bàbá wa ọba Kúta Màkàmá ẹ dákun bàbá. ẹjọ ìṣàánú ẹ bá wa bẹ̀ wọ́n comment section ẹjọ o. ẹ dákun ẹjọ o. bóyá kí wọ́n bá wa kọ àwọn ìwé pélébé kí wọ́n tètè bá wa há lọ báwọn ọba yìí nípa ọ̀rọ̀ Ìlọrin torí wípé kí bàbá Bọ́lá Ahmed bá kú òun bẹ́ẹ̀ tán àti ìmẹ́ni tí wọ́n padà sí bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ni o. torí tí wọ́n bá kú òun bẹ́ẹ̀ tán kódà bọ́ sọ owó Haúsá bọ́ sọ ọmọ Haúsá gangan yẹn gbé ìjọba lé lọ́wọ́ padà ayé nǹkan kan náà ni wọ́n àwọn kan sọ fáwọn ẹsẹ̀ nǹkan kan náà ni o. Tágbára bá ẹ padà tó jẹ́ ojúlówó ọmọ ọkọ Haúsá màmá mi sẹ́rí tí ń ṣẹlẹ̀ yìí náà ni ó sì máa ṣẹlẹ̀ torí wípé àwọn ti kára wọn kó kankan náà ẹ má jẹ́ ká parọ́ tẹra wa jẹ ọ̀nà àbáyọ gbọ́dọ̀ tètè jáde nípa ọ̀rọ̀ Ìlọrin yẹn kí bàbá Bọ́lá mẹ́jọ tó parí tọ́nàtì tètè gbé dání yìí o. Bẹ́ẹ̀ ni o. Ọ̀nà àbáyọ gbọ́dọ̀ tètè jáde kí wọ́n tètè mọ bí wọ́n ṣe bá gbégbèsè kí wọ́n jẹ́ kí àwọn Fúlàní Ìlọrin yìí kí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ kí wọ́n sojú abẹ́kò.
tí Fúlàní ọba dìbò kọjá mọ́ wọlé ẹnìkan. wọ́n tó 1% wa ní Kwara State àwa máa dìbò fún ẹ o Àkànbí ọmọdé sledgehammer dádì mi. tó bá ṣe ẹ̀mọ̀ bá gómìnà wa ìtọ́pọ̀lọpọ̀ wọn máa ń bẹ̀rù sí nìyẹn wọ́n máa ń dìfẹ́ǹdì lérí Fúlàní ta ni Fúlàní wúbi Fúlàní Fúlàní ló vóòtù bọ̀nà ọ̀nà àti ìṣẹ́ ìlànà ògòwé wúbi Fúlàní. Fulani get part of Nigeria. They not get part of Nigeria now. We not even need their vote to border Nigeria. We not need their vote. Make them know their vote. Huh? I don't know what they do. All those our leader. What be Fulani? Muna remove their vote to come out. Come out on Nigeria vote. Muna remove their vote. Ṣé kò fàájà àbáyé tí ń fàájà lọ? Na because you na dey count Fulani vote dey tell vote. Na make una dey believe on them, dey depend on them. Who be Fulani? Fulani wey go for desert. Huh? Una go carry Fulani like say they be God. Huh? Make them go back to where they were now. Who they be? Ẹ wá fún Fúlàní láàyè kí wọ́n máa ṣàwá bàtúbàtú. Gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Ẹ jẹ́ àsìkò yìí iná la gbọ́dọ̀ gbára wálẹ̀ lọ́wọ́ àwọn olórí burúkú yìí. Àti bá ṣe rádaràdá náà, ẹ wo orú dẹ́kò tẹ́tẹ́ lọ gbé rìbánárì lé lọ́wọ́. Bí ilẹ̀ Yorùbá ṣe tóbi tó. Àwọn olówó ilẹ̀ Yorùbá. Lọ́ máa kọ́ rìbánárì. Irú rádaràdá wo nù? Wọ́n wá gbé gbogbo ẹ̀ lé lọ́wọ́, wọ́n gbé símẹ́ǹtì lé lọ́wọ́, wọ́n gbé lọ lé lọ́wọ́, wọ́n gbé ṣúgà lé lọ́wọ́. Facebook. Fo kí ni yẹn? Ó tún tẹ epo fún wa. Sájòjì tó wá jòjì lọ yẹ kí gbogbo bá ti máa jẹ, bá ti máa mu, bá ti máa kọ́lé. Ọ̀tọ̀ wá jòjì lọ yẹ kẹ́gbẹ́ lẹ́nu kẹ́gbẹ́ sí. Tá a bá sì fẹ́ lọ síwájú kò sórílẹ̀-èdè tí wẹ́ẹ̀ ti lè fẹ́ láyé. Gbogbo kájàrájà gbogbo yẹn. Ẹ wá dé tó yẹ kó jọ ọmọ Yorùbá. Iná ní omi ẹ wá dé ní Fúlàní lọ́wọ́ ẹgbẹ́ lájòjì lọ. Ó sú wa. Sẹ́ẹ̀rì àsìkò yìí nígbà ọlọ́ọ̀tì ẹ̀ ti ṣeun. Àti ń débi tá à ń lọ. Ẹ dákun ẹ̀dọ̀, ẹ bá gbogbo tí mo sọ yìí, kí wọ́n bá wa pẹ́ ìwé kélébé kí wọ́n bá wa pẹ́. Dangote yẹn náà kí wọ́n kọ́ mọ́, kí wọ́n bá wa fún, kí wọ́n wà lẹ́nu àwọn pépà yẹn kí wọ́n bá wa fún àwọn ọba wa kárí. Àfi tó bá ṣe ohun pé wọ́n jọ fi ń ṣe bísíǹsì láàrin ara wọn lókun. Iná ni wọ́n ní gbégbé tẹ̀lé lérí. Torí ara fún èmi. Kọ́mọ̀ lọ jẹ́ ó pé àjọ ní gbogbo wọn ni wọ́n tàn fi orúkọ Dangote wọ́n tàn fi gbé jáde ni. Torí èmi máa ń rò pé kò sí ìlú tírú rẹ ti lé tẹ́lẹ̀. Gbogbo àwọn ẹ̀ka Yorùbá gbogbo ebile gómìnà ṣàwọ́ àbílẹ̀ àbí oní ń pè ṣáájú gbogbo tó fi jẹ́jẹ́ bàjẹ́ nítorí wípé tágẹ́tì àwọn ará bíbà yìí. Ọkàn mi tún lọ bí jẹ́bà yẹn o, màmá mi. Bẹ́ẹ̀ni. Ọkàn mi tún lọ bí jẹ́bà yẹn. Ká tètè múra o, torí àwọn ará bíbà yìí. Mo sì bá ọba Jẹ́bà sọ̀rọ̀ ń jọ̀wọ́. Mo fẹ́ yín Yorùbá Wuyi fans, mo ń jíṣẹ́ yín fọ́ba Jẹ́bà o. Mo ń jíṣẹ́ yín o. Bàbá dẹ̀ ṣàdúrà fún gbogbo yín, ó wúre fún yín. Ọyẹ ká ti gbọ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu nìṣe yìí. Gbogbo owó bàbá yẹn, àwọn ọlọ́yẹ tí wọ́n tọ́ fún bàbá yẹn. Nínú owó tí wọ́n bá wá fún náà olórí ibùkún ọmọ Fúlàní Ìlọrin pépé tí ń pèrè tó ń ṣe gómìnà lé àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá lórí yẹn. Owó nínú sálárì tí wọ́n bá fún tí wọ́n sì calculate ọgbẹ̀ tí wọ́n pa ọgbẹ̀ yọ bẹ̀. Èbí látòkè lówó tí ń dé ti lọ́wọ́. Bàbá wa ẹ ṣe tó tẹ́ bá fi nílẹ̀ ẹ lè sọ̀rọ̀ ẹ lè máa gba aṣọ ìlọ wa èrò dẹ̀ pọ̀ lórí iṣẹ́ we love you. Ẹ ṣe wà lórí ètò àtúmọ̀ àpè yín padà. Kí gbogbo àwa tá a jójúlówó ọmọ ọkọ Ìlọrin ká jáde síta ká kóra wa jọ. Ìtọ́ máa mú tẹ̀yẹ̀ yá ni ẹ má bẹ̀rù mọ́ ẹ bá a tọ́ fún wọn
kẹ́ni ọ̀tọ̀ wọn máa bẹ̀rù mọ́. wọ́n ní wèrè la fi ń wo wèrè la fi ń wo. tó bá ti dojú ẹ̀ ẹ má jà parọ́ tẹ̀ wá tẹ́ra wa jẹ tó bá ti dojú ẹ̀ abúlásá ti yẹn gan kó tó ti ń fẹ́ra rẹ̀ náà. àwọn Yorùbá wa tí ó wà nínú ọ̀nì yẹn yìí tó yé wọn dáadáa ni ẹ wá pe bàbá wa ẹni àwa bàbá wa Ìlọrin ẹni ayé tó ṣe fún nǹkan ní ṣe yín wọ́n fẹ́ pa ẹ̀yin Yorùbá tẹ́ dojú lówó wọ́n fẹ́ tẹ́ wà láàrin wọn wọ́n fẹ́ pa yín run wọ́n fẹ́ pa yín run wọn ò fẹ́ Yorùbá kankan láàrin wọn mọ́ ẹ pe bàbá wa bá lọ́rin ẹ gbàgbọ́ òkìní kankan kan ẹ má ṣíjú padà fún wọn tẹ́ ẹ bá ti ṣíjú padà sí wọn kódà ó máa ń gbọ́ wèrè láàbí bàbá wa yìí Ògún gbọ́ wọ́n bínú débi pé wọ́n sọ bọ́ọ̀sì wọ́n ní ó bí Fúlàní ẹ bá wa pàtẹ́wọ́ fún bàbá wa ẹ bá wa pàtẹ́wọ́ fún wọn àti ẹ bá wa gbé olùsókè lórí fóònù wọ́n bínú débi pé wọ́n sọ. ẹ kalẹ́ o ìyá mi. ẹ kú dédé àsìkò yìí sà. ẹ kalẹ́ mọ́. àwọn àpẹẹrẹ yìí àgbọ̀ yìí o. ẹ ṣeun mà ṣe rí solution Kwara State ọwọ́ wa ló wà. inú mi dùn pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ pé kán fún wa ní kí ni àdúgbò yìí yẹn o ẹni kan fa ní state. Odò Ọya tàbí Gómìnà state. Thank you very much. ṣe rí nǹkan tó bá ṣiṣẹ́ látòrí Ìjẹ̀bà ilẹ̀ Yorùbá ti parí tí Fúlàní bá ti wà bẹ́ẹ̀ kò ń ṣe gómìnà kan náà wọ́n disturb problem Kwara problem gbogbo Yorùbá ni. gbogbo Yorùbá pátápátá ni. problem gbogbo gómìnà problem gbogbo èdè tó bá ti ń jẹ́ Yorùbá ni ẹ̀yà tó bá ti ń jẹ́ Yorùbá ni ọmọ tó bá ti ń jẹ́ Yorùbá ni. yé kí mo jùlẹ̀. so ẹ bá ká máa sọ the right thing ẹ má jà abẹ́rù ẹ má jà tọ̀ sẹ́yìn kò yẹ yín ẹ jẹ́ ká sọ pé a ní láti gba Kwara State. mo ní Jẹ̀bà ní ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ ní sáìdì apá bíbá tẹ́ bá tún gun bíríjì sọ́dà sáìdì lọ́hùn ní Jẹ̀bà ní ilẹ̀ Haúsá ti bẹ̀rẹ̀ lọ sọ́hùn. Fúlàní ò ń ṣe ọmọ Nàìjíríà ẹ sọ fún mi ibi tí village Fúlàní wà Nàìjíríà kò sí. Ogun State. ìbílẹ̀ pé. Ọ̀ṣun State náà wà ilé baálẹ̀. village Fúlàní wà. Ọ̀ṣun State ilé baálẹ̀. ok wo tí o ti mo ṣe ní ìjẹta táwọn Fúlàní wọn níbo náà ti wá wọn lọ́ṣun State ilé baálẹ̀. kẹ́rí olórí burúkú ti Fúlàní. ó ti dé pé. ẹ máa gbọ́ mi wọ́n nílùú gbogbo bí nílùú wọn tó fẹ́ claim. àwọn aláàbí láti jẹ́ àìjà ní ká lé Fúlàní àní mo ní the smallest Fúlàní tó kéré jù ní gbogbo Nàìjíríà yìí fáírọ́ọ̀sì ní nation yẹn. bẹ́ẹ̀. àní bó ṣe kéré jù mo sọ wípé látòrí Dangote bó ṣe máa tó látòrí Dangote títí dórí the smallest Fúlàní kankan náà jọ ni wọ́n. kò sí yàtọ̀ Fúlàní máa jẹ́ títí láéláé ó ní owó ju ẹnìtì lọ Fúlàní ló máa jẹ́ àjẹ́ńdà ẹ̀ náà ló dé máa wà nínú ẹ̀ ìwà àjẹ́ńdà nù Kúrán ló tẹ̀lé ẹni pé gbogbo àwọn tó ń gbé àwọn èèyàn wa yìí the same thing bó ṣe wà ní Kúrán àwọn náà ń pa. bẹ́ẹ̀ni Kúrán ni ẹ jí wọn gbé ẹ bá dé wọn bùbá ẹ jí wọn gbé. ẹ pa àwọn ọkùnrin wọn ẹgbẹ́ àwọn ìyàwó wọn pé òun ló fà á tí ẹ fi ń gbọ́ Haúsá Fúlàní òun náà fẹ́ máa ṣe Yorùbá Fúlàní sí gẹ́gẹ́ so a ní láti gba Kwara ní tàbí Kwara kò sí solution o. fún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kò sí solution. ẹ ṣe ẹ̀kú ètò. ẹ ṣe nǹkan sà bàbá wa ẹ ṣe. bàbá wa ẹ sọ òyìnbó débi wípé iná dẹ̀ kú òyìnbó tí wọ́n sọ ló jẹ́ kí iná yẹn kú. òwèrè la fi ń wo wèrè Yorùbá ẹ jí lójú oorun ẹyẹ sùn tó bá pààyàn tán ní ẹni ìlú ọmọ sáwọ igbó Ìlọrin ni ẹ̀ẹ́dẹ̀dẹ̀ rí wọn mú ẹni tí olóòsàn àgbèrè Adéyẹmọ Ìgbòho ṣà Sẹ́ríkì Gàngán tí wọ́n lé ní Gàngán wà ń lọrin ẹ bá wa gbọ́ sókè sà. Hello. À ń darí lóhùn o Sẹ́ríkì Gàngán wà ní lọrin. ẹ kú iṣẹ́ ìlú o. àjọ ṣe ni o bàbá mi. Ọlọ́run àwọn àpẹ̀lú ẹ o. àṣẹ o. nǹkan tèmi rẹ̀ sọ ni pé àwọn irú obìnrin tí ẹ sọ pé ìgbóná ni ẹni pé bóyá ogun ló lè kúrò lé tó lọ sí Ìlọrin. bẹ́ẹ̀ni. àwọn lọ́ọ̀yà alápàǹtẹ̀tẹ̀ náà júwe náà tọ́ka ilé àwọn ìgbóná tán sá lọ sí Ìlọrin. pé ẹ padà sílùú yín. àwọn náà tọ́ka àwọn
àwọn ilé yẹn fún àwọn gbénigbéni tó lọ ń gbé wọn. Àwọn ni ọba Ìlọrin Ṣúlú ó mọ̀ nípa ẹ̀. Ṣé wàá rí ẹgbẹ́ òkùnkùn tó ń dá sílẹ̀ tó ní àwọn làwọn fẹ́ jà ìjà kìíní iṣẹ́ wọn ni àwọn náà ń ṣe. Báwa dẹ̀ ṣe gbọ́ tẹ́lẹ̀ ni pé ọba tó wà ń bẹ̀ wọ́n ló ti sọ pé orí òun ni ọba Fúlàní ti máa dópin. Èmi náà gbọ́ bẹ́ẹ̀ o àwọn ọba ìtìtù. Òun náà bá bọ̀ yìí. Òpin dẹ̀ máa gbé bá wọn lágbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́nìkan sọ lẹ́ẹ̀kan, ọba ọ̀dọ́ yín ẹ bá wọn sọ̀rọ̀. À ń pariwo mi ò mà dákẹ́ o mọ́kẹ́ o. Àwọn alápàǹdẹ̀dẹ̀. Fún àwọn ọba Ìgbónà kọ́jọ pera wọn jókòó kọ́jọ ṣera wọn lóṣùṣù ọwọ̀. Tọ́wọ̀n bá tiẹ̀ ń kíra wọn tẹ́lẹ̀ kán wá pera wọn pọ̀ báyìí. Kán má ṣera wọn lọ́mọ ìyá ẹ̀ sá. Wọ́n ṣera wọn nìkan. Lọ́rọ̀ mi yé e. Bẹ́ẹ̀ ni sà. Nǹkan tèmi fẹ́ sọ ń bẹ̀ ní tèmi nìyẹn o. Bàbá wa ẹ̀yin èèyàn wa tábàtẹ̀ ráyè ń bẹ̀rẹ̀ látòrí tiyín. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí wo ṣóò tí mo jù sórí péjì Yorùbáwùyí láàárọ̀ yẹn lọ wò. Àwọn China ti rawọ́ ẹ̀bẹ̀ sí Tinubu. Wọ́n ní kó jọ̀ọ́ kó jẹ́ kí China language gbogbo skul tó wà Nàìjíríà pátápátá ní kó ti máa kọ́ èdè China, èdè ṣínkó. Mo wá ní ṣé kìí ṣe pé nǹkan tí mo rò lẹ́ ń rò. Kí lẹ̀yin rò náà? Ẹ bá bẹ̀rẹ̀ lọ́gbẹ́ kí lèmi rò. Kí lẹ̀yin gan rò lọ́kàn yín? Bàbá wa sọ̀rọ̀ láàrin 30 seconds sí. You watch it ọ̀tẹ̀. Kò bára wọn tó gba ìyá mi. Hello. Àwa pẹ̀lú yín sà. Mi gbọ́ àwọn question tẹ́ béèrè lọ́ọ́ mi. Mo ní àwọn tó bá wo fídíò tí mo ṣe láàárọ̀ sórí péjì Yorùbáwùyí lórí YouTube. Okay. Mo ní àwọn China Mrs. Yangi ó ní kọ́nsúlà àwọn Chinese ní Lagos State. Ó ti rawọ́ ẹ̀bẹ̀ ó ní kí Tinubu jọ kó dákun torí Ọlọ́run kó bá wọn expand China sínú school curriculum school wa. Ó láwọn kọ́kọ́ ti ń kọ́ ó ní àwọn kò tí ì tó. Ó ní kó expand díẹ̀ everybody máa kọ́. Bóyá o tẹ̀lé pé mi. So wọ́n ní kó expand díẹ̀ everybody máa kó èdè ṣanṣinṣun ṣanganṣun. Ẹjọ́ ṣé kìí ṣe pé nǹkan tí mo rò lẹ́ ń rò. Tó bá ṣẹlẹ̀ kí lẹ́yìn máa jẹ́ Abíọ́lá Shin mo kú ti ń jẹ́ wọ́n ti sọ mí ní Bíọ́lá Shin láti ilẹ̀. Èmi máa jẹ́ Bíọ́lá Shin. Kí lẹ́yìn máa jẹ́? Kàkàrà chin ló máa jẹ́ tọ̀. Ẹ jọ̀ọ́ o, ẹ gbà wá o, mi ò mọ̀ kán tó fi sọ bẹ́ẹ̀ o. Tó fi sọ bẹ́ẹ̀ mi ò mọ̀ o. Èmi máa jẹ́ Bíọ́lá Shin kí ló fẹ́ wo orúkọ everybody. Mo fẹ́ wo orúkọ everybody. Ẹ jọ̀ọ́ Wúyí Shin èmi ti ń jẹ́ Wúyí Shin láti ilẹ̀ náà. Wúyí Shin lèmi ń jẹ́ ẹ̀yin kọ́. Ẹ máa gbó sókè. Ẹ dárúkọ yín lédè China kẹtẹ sọ̀rọ̀. Èèyàn kò sọ̀rọ̀ ẹ má gbọ́ wa nínú ilé ẹ dárúkọ yín lédè China. Èmi ò kọ Yorùbá lè mi ń jẹ́ mi ò kọ Yorùbá. Ẹgbẹ́ kan ti China sọ àbí. China ti ní kí wọ́n fi ní Amẹ́ríkà ìdúró náà ń sọ. Ojú yín máa là. Ṣé èlé jẹ. Italy ìdúró náà ń sọ. France ìdúró náà ń sọ. Èlé jẹ China. Èlé jẹ China. Àlẹ́ lè jẹ China ṣe jẹ wọn lówó ni. Àwọn jẹun ló ibi àwọn kan ibà fly náà jẹun ló gbọ́n náà fi Nàìjíríà. Ẹ wọ́n bí wọ́n ti bọ̀ wá pẹ́ ní bọ̀dì tó kíkọ́ tí mo rò ní ẹ̀kọ́ ìpọ́n ti bọ̀ wá pẹ́ ní bọ̀dì. Àwọn jẹjọ́ ń kó wa ní ọrọ̀ ajé. Àwọn olè wọ́n ti rí ìfẹ́júmọ́. Wọ́n ti ní nǹkan náà jẹ́jẹ́ ìfẹ́júmọ́. Wọ́n fẹ́ káwọn ṣèdè. Wọ́n mú káwọn máa sọ Yorùbá lọ́dọ̀ tí wọ́n lọ fún wọn kọ́ Yorùbá lọ́dọ̀ tí wọ́n lọ nílọ́nà. Wọ́n pẹ́ yá wèrè. Irú àwọn oníjà wo ni mo wá gbà sórí ṣòro? Èwo ni ìjà lé ní ìbá ìtòrí ọjọ́? Àwọn olè àwọn jẹkújà àwọn olè àwọn àkà àwọn apààyàn. Báwo náà ń ṣàǹfààní lẹ́yìn àwọn náà kọ̀ọ̀kan wọnú gba tó ń kú wa ní nǹkan. Wọ́n ló gbogbo. Akúnà àìṣe o God bless you. Ẹ bá wa gbọ́n sókè ẹ dákẹ́ tó ìbínú náà gbé wọlé. Lórí ọ̀rọ̀ ti ọba Ìlọrin àbí náà ẹ bá ọba òun ṣe mí ní mo ṣe sọ.
ẹmíà òun bẹ́ẹ̀ nu bó ti ṣẹlẹ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ntí bàbá kan sọ lẹ́ẹ̀kan pé ní wọ́n ti wo ifá pé orí rẹ̀ ni ọba Fúlàní ó ti parí níbẹ̀ yẹn. mi náà gbọ́ kínní ẹ̀bẹ̀ bí wọ́n á fà. ọdọọdún gbogbo gbà náà sì máa fi màálù dúdú mọ́lẹ̀ wọ́n fi ṣàdúrà. wọ́n máa rí màálù dúdú wọ́n fi ṣàdúrà wọ́n máa ìwà tí wọ́n bẹ̀rẹ̀ mọ́kẹ̀ dárí mọ́lẹ̀ kọ́ bá sí í ṣe. àwọn á ti wá gbà pé Ọlọ́run ọba ẹ̀fọ́ àlùmọ́yà ń ṣáà òun ọba sì yóò ní wọ́n fẹ́ ṣe nǹkan yóò ṣe é. ọba ṣe àdúrà títí tó bá ní tó bá ti fẹ́ nù pinnu pé kára pé tọ́lọ̀ fẹ́ ṣe nǹkan ni àdúrà rẹ̀ ò lè yí padà àdúrà máa tẹ̀lé kádàrá ni. ẹ ti pààyàn ẹ ti báyàwó yẹn ẹ ti pa àwọn ológun ọmọ Yorùbá ẹ ti sọpọ̀ nǹkan mọ́ Ọlọ́run ìṣọba kì í ṣọba kéré Ọlọ́run ọba tí ọba amúnimóògùn ni ẹlẹ́mọ̀ọ́sí ẹ̀mọ̀ pamọ́ fún ọ ni gbàtọ́ ọba dé tásùkò bá dé yọ yọ fún ọ ní yọ fún àwọn Fúlàní níta ń ṣe yẹn Ọlọ́run ò lè fọ ṣé ibà náà ka Kùránì ibà wọn náà ka Kùránì ṣé Ọlọ́run sọ fún ọ pé kẹ́ ẹ máa yan ọmọ kejì kẹ́ ẹ máa gba nǹkan oníkẹ̀kẹ́ wọn sọ di ti ọmọ Yorùbá mélòó lọ sílùú ẹnìkan tó lọ gba ìlú ẹnìkan ẹ wá lu èèyàn ẹ tó wá ń bẹ ẹ tó ń pa wọn ẹ tó ń ní wọn lára ẹ tó jí wọn gbé ẹ tó pọ lórúkọ ẹ tó wọn bá wọn sùn Ọlọ́run ọjọba àti ojú ọmọ nǹkan tí ń ṣe lásìkò wá tó Ọlọ́run yọgbẹtọ ẹ lẹtọfẹtọ àsìkò ló tó yẹn wọn ti kàn dùn mí ni pé àwọn tó jọba yẹn kọ́ mọ́ bẹ̀rẹ̀ ẹnìbọ̀dì wọn mọ́ tí wọ́n bá ti lé ní àwọn ọmọ ọmọbẹ alájà ṣúgà náà ṣe ṣe wù láìsí nígbà náà ṣe wù ṣe gé ìdánpẹ ṣe wù. ẹ ń tẹ̀yẹ ẹ ń tẹ̀yẹ ṣe wù náà dáadáa ṣe wù lọ́rọ̀. tọ́kọ́ mọ́ bẹ̀rù wọn wọ́n ti kó jẹ àfáwọn ọmọ Yorùbá yẹn lẹ́rù dé pé àwọn bá yẹn kó lè sọ̀rọ̀ wọ́n dẹ̀ wọ́n mọ̀ wọ́n gbọ́n àjọ bẹ́ẹ̀ ni tó pé wọ́n máa ń pa wọ́n ni o wọ́n pa wọ́n ni ṣùgbọ́n ìbá fọ sí wọ́n ti ẹ tó bá ṣe kékeré kan wọ́n lọ gbé parí wọ́n ti máa ṣe wọ́n tó wọn anáwà lórí ipò. ìtàn ìwà yẹn bẹ̀rù wọn ni lọ́wọ́ bẹ́ẹ̀ kí wọ́n jáde kí wọ́n bẹ̀rù wọn tó pé tẹ́tẹ̀lẹ̀ ẹ ti ń pa wá tẹ́tẹ̀lẹ̀ ojú ogun ojú gbogbo la wà ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ pé ilẹ̀ Yorùbá mo ti pé táwọn Yorùbá tí ìrọ̀ bá ṣẹlẹ̀ wọ́n mọ káwọ́ rẹ̀ ní òní jáde àwọn yòókù àwọn yóò jáde wọ́n wọ́ wọ́n pọ̀ sí wọ́n jáde wọ́n fi ìrònú hàn àtàrí wọ́n rí tó rí kan ti ṣẹlẹ̀ ẹ máa lọ hó lé ọbẹ̀ ọba tẹ́yìn lórí pé pẹ̀lú pé yín ṣe ọlọ́dún bá ń bì kan wọ́n lọ fi jọba nílùú kan wọ́n sì ń pààyàn lára ní abẹ́ rẹ̀ ó sì sọ̀rọ̀ ẹ̀ náà tó wá jókòó tó báyìí kẹ́ lọ hó lé lórí ni kẹ́ ẹ̀ fòkò ní jáde kẹ́ ẹ wẹ́gba kẹ́ ẹ jálẹ́gba lórí ìtẹ̀tọ́ wọn kẹ́ ẹ jálẹ́gba ọgbọ̀n bó táwọn ìyá rẹ̀ táwọn ṣe ṣége láti ìjẹba wá láti gbogbo ìlú wa tó bá ìwà ní bẹ́ẹ̀ ohun gẹ́gẹ́ ni wàhálà abẹ yẹn ohun gẹ́gẹ́ ni wàhálà tó wà ń bẹ̀ yẹn tó wà ní Kwara mẹ́gẹ́ ohun gẹ́gẹ́ ni wàhálà abẹ. ó dà ẹ ṣeun gan. ẹ gbọ́dọ̀ ti mú kó ń bẹ̀ tí a mú kó ń bẹ̀ ìlú yòókù ó ní sinmi. ó dà ẹ ṣeun gan sàn ẹ ṣe àdùkẹ́. bó ṣe jẹ́ nìyẹn ẹ máa tó bọ̀. ẹ ṣeun sàn. ó dàbí pé ṣóò tá à ń ṣe lénìí ìbínú ló bá dé lára anybody kí ló dé Yorùbá ń kanra báyìí Yorùbá kí ló dé tẹ̀ ń kanra lénìí báyìí abẹ̀rẹ̀ show ìkanra lẹ́nìbọ̀dì kan kanra ẹ tẹ́ wà lórí TikTok mo fẹ́ gbé yín wọlé bá wa power tap ẹ bá wa send at me àmọ́ ọ̀kà mi ò jẹ́ mo ṣe ń bèrè at me àmọ́ tó jẹ́ níbi wọ́n ti report page mi tẹ́ mo ṣe ń bèrè at me ẹ bá wa send at me tó máa gbé yín wọlé ẹ bá wa gbóhùn sókè lórí phone ẹ bá wa ṣe turn pop lórí YouTube náà ẹ̀yin náà ẹ kú dédé àsìkò arúgbó àrèrà karùnà àbíké ẹ bá wa gbóhùn sókè kalẹ̀ o. ẹ máa bẹ́tò lọ o. à ń bàbọ̀ o àkúná matata àwọn alágbára rẹ lórí péjì mi àkúná matata no tata for yanyan àkúná matata no tata for yanyan ẹ jọ̀ọ́ lórí tàbí tá a dé yìí mo fẹ́ play máa yìí mo dẹ̀ ní fídíò àwọn ìyá Sunday Igboho kan tí mo fẹ́ play fún yín àwọn ìyá Àdìsá àwọn màámi àgbà lẹ́yìn Àdìsá ẹ bá wa gbóhùn sókè ẹ dárúkọ yín lédè China. Orúkọ tí yín kọ ẹ̀yin olórúkọ tẹ máa jẹ́ lédè China China máa kọ́ anybody lọ
everybody ṣáná máa rú ẹ bá mi ẹ ní dáhùn ọmọjọmọ lọ fojú àlá ẹ ní dáhùn ọmọjọmọ lọ fojú àlá ẹ ṣeun gbẹkẹ yìí di ọ̀pìlẹ̀ Yorùbá. the amebo of Yorùbá nation. Yorùbá nation. Orúkọ ṣe wá pọ̀ báyìí àwọn àwọn adáre àfikọ́ ti tó gbẹkẹ yìí di of Yorùbá land. Ẹ wo Ọlọ́run aṣáájú. Àṣẹ. Ẹ̀rí ló wà lẹ̀ Ọlọ́run ọba nìkan ló yé. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n àwa ò ní yé sọ àdúrà kan wa fún ara wa lọ́wọ́. Ọlọ́run tó ṣàánú. Ẹ̀rí ọ̀rọ̀ tó wà lẹ̀ ìpò ilé o. Ṣùgbọ́n Ọlọ́run ọba ló yé o. MP kò sí bàjẹ́ tí Yorùbá máa ń padà lékè àwọn a máa lékè lágbára Ọlọ́run wọ́n máa gbé wa lọ sílẹ̀ yìí. Àṣẹ àṣẹ aláwọ̀ nílò of Yorùbá land. Mr. Adeyemi, thank you for this gift. ṣẹ́rí ṣinkó tó ní kí Tinubu ẹ̀sẹ̀dì Chinese language orí wọn ni òpin. Kí ló dé ẹ jẹ wọ́n lówó ni? ṣé wọ́n lè àṣẹ Yorùbá níbi wọn? Ṣé ẹ jẹ wọ́n lówó? Ẹ má dájọ́ ètò lórí page. Ṣé wọ́n lè accept Yorùbá language ní China? Wọ́n lè accept ẹ̀ wọ́n. Bàbá wa ẹ̀ wà ẹ̀ máa rẹ́dì o. Wọ́n ti mọ̀ pé Nàìjíríà gboyè ó pọ̀lẹ́. Ó gba dọ́kọ̀dọ́kọ̀. Yorùbá gboyè ó pọ̀lẹ́ aláìka àlejò. Àwọn la máa ń wẹ́kọ̀ọ̀mù àlejò jù. Mo dẹ̀ sọ ní lórí ètò. Ẹ wà ẹ̀ ọ̀ mute. Òbíyàn wà bẹ́ẹ̀. Mo lè sọ lórí ètò yín níjẹta mo ní kò sí kan tó jẹ́ Nàìjíríà bí òun ṣe Yorùbá. Tó bá máa di 2056 Yorùbá language ló máa wà generally worldwide. Ṣé àbí òótọ́ mo sọ? Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ dáhùn. Ẹ sọ bẹ́ẹ̀ ń gba yín lò nẹ́tíwọ̀kì yín ni ò dá sà. 2056 tó bá máa di 2056 mo ní èrò orí ètò yín náà láti gbọ́ wípé Yorùbá language ló máa jẹ́ general language worldwide. 2036 not precise 2036. 56. Okay, 56. 30 years to come. 30 years to come. Right, you're right. 56. Yes, right. 30 years to come. Yorùbá language ló máa jẹ́ general language worldwide. Kábíyèsí Ọlọ́run fún alẹ́ ní àtàwọn Ọlọ́run gbé wa lékè lọ. Kó dẹ̀ fún wa ní orí ọ̀fẹ́ àti ẹ̀mí gígùn a mọ̀ pé ó possible nínú wa ẹ̀ má ti dáa. Ẹ tí 100 náà tó dẹ̀ 100 ṣe lò 130. Tọ́lọ̀ bá dẹ̀ tó máa wá kádàrá á tún ṣojú ẹ̀mí wa nígbà tá a bá ti pọ̀ máa ṣe ìkẹta ẹsẹ̀ nínú àlàáfíà dẹni kò ṣe nínú ìnira. Èmi ti mọ̀ pé Ọlọ́run máa padà gbé Yorùbá lékè lórí ibi tí Ọlọ́run ń gbé Yorùbá lọ kò sẹ́ni tó mọ̀. Ọlọ́run dẹ̀ ti lo Ìgbòho fún wa wípé òun ló máa jẹ́ adarí wa àti olùtọ́nà wa tí Yorùbá máa fi bọ́ lóko ẹrú. Bẹ́ẹ̀. ṣèbó náà wẹ́kọ̀mù wọn máa ti ẹmọ ní ìbàdíkà bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ wa round up because èrò pọ̀ lórí fóònù o èrò pọ̀ lórí fóònù gan. Nẹ́tíwọ̀kì yín gan ò dáa nẹ́tíwọ̀kì yín ò dáa sà. Now ẹ̀yẹ́ mo fẹ́ sáré play àbúyá àwọn ìyá yẹn ni kì í play ẹ kọ́kọ́ play ọmọ Yíbò yìí ná ẹgbọ́n nǹkan tó ọmọ Yíbò yìí fẹ́ bá wa sọ. Is going to Yoruba politicians. I want you guys to is going to Yoruba politicians. This message is going to Yoruba politicians. I want you guys to share this video massively. I want this video to go to Yoruba politicians. If you know any politicians in Yoruba land, please tag him on this video. I want Yoruba politicians to change the strategy of their politics. I want you to listen to Ezenwa. In other tribe, other state in Nigeria,
A Yoruba man cannot contest as a local government chairman. A Yoruba man cannot contest as a even councillor. But only in the Yoruba land, a foreigner will come from his state and will come and contest a local government chairman. So we contest as a councillor. That one, make sense. That too much good, where Yoruba people, they do. That too much good no make sense. That's the one they tell you. I be Ibon man. I must tell you the truth. Because that too much good, where they do, all that tribe in Nigeria, they use them against you guys that you don't know. Tomorrow they go say Yoruba people are weak people. Because you have too much good heart. You are not a weak person, but you have good heart, they buy you. So you need to wake up now and stop it. ṣé bóun náà fi ìbú ẹ bódọ̀lá ohun táyé bá sọ ẹ́ dà ayé ilé ohun táyé bá sọ ẹ́ dà ṣé bóun náà fi ìbú ẹ bódọ̀lá ṣíọ. Yorùbá ọmọ Ìgbò ló ń advice wa yìí. Ìgbò kì í talẹ̀ fún ọmọ Anambra, ò ní talẹ̀ fọmọ Enugu, bóyá ìjọjẹ́ Ìgbò kan náà. Ọmọ Enugu ò ní talẹ̀ fọmọ Bàkásí. Now àwa là ń talẹ̀ fún Fúlàní, wọ́n ti gba gbolẹ̀ wa lọ́wọ́ wa tán. Àwa là ń gbàlejò. Yorùbá ló máa gbẹ́nu yàrá kan. Àwọn kan láwọn bọ̀ láti ìlú òkè, wọ́n tún wá kí yín. Ọkọ wa kú òǹlé, á lọ máa sunlé ọ̀rẹ́ ẹ̀. Ìyàwó á bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì. Àlejò tó wá máa sùn bẹ̀. Yorùbá ni ò ní lọ́bẹ̀ ńlé. Àlejò á dé, á lọ gbàwìn mọ̀tínà tútù. A lọ gbàwìn fàlejò. Jẹ́ kó rí yín pé ṣọ́rọ̀ tọmọkùnrin yìí sọ ṣó mú yẹ́sì àbómú náà. Ṣé ọ̀rọ̀ tó sọ ṣó mú yẹ́sì ṣó kílí ẹ̀? Ohun tó ṣe pé Yorùbá ní ọ̀lẹ ni pé Yorùbá are weak people. Ọ̀dọ̀ wa ni wọ́n ti làwọn Ìgbò ni wọ́n ti ń gbégbá àgbo gọ́fúnà. Fúlàní ń gbégbá àgbo gọ́fúnà. Nílẹ̀ Yorùbá tí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Ìgbò, tí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá. Kò wá ní wọ̀kan mọ adéríbi gbé. Ó wá lọ sílẹ̀ Haúsá, wá lọ lẹ pósítà. Ṣàlẹ́ ni wọ́n fi bẹ́ orí ẹ̀ dànù. Fẹ́ fàtù lóhùn píù wọ́n bẹ́ orí ẹ̀ sọnù ni. Ọ̀dẹ̀ bí kùdù mọ́ fádà ẹ̀rẹ́ kó lọ sílẹ̀ Ìgbò. Kó wá lọ fẹ́ jẹ kánsẹ́là, fẹ́ jẹ ṣíàmánú ń bẹ̀. Kò ní wo Oyètúndé Adérìnsọ́lá tó bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ àgbẹ̀. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá kó wèrè. Gbogbo wèrè oríṣiríṣi lẹ máa ń kó. Gbogbo àlòkù wèrè ẹ̀yin lẹ máa kó sọ́dọ̀. Ẹ tó rí ẹ̀ ti yí nílùú ẹ̀. Ẹ tó jalè nílùú ẹ̀. Tó bá ti ń dèlù yín báyìí. Ẹ̀yin lẹ máa fà wọ́n mọ́ra. Ọmọ Ìgbò ti advice yín o. Ọmọ Ìgbò ti advice yín ṣọ́nà tó sọ. Ṣóòótọ́ ló sọ bó parọ́. Táyé bá sọ ẹ́ dà ṣé bóun náà ó fi ìbú ẹ bódọ̀lá.